Mami, ìyá Bídèmí. Mami, kí ló dé tẹ́ ṣe ń ṣe báyìí náà? Sister mi, ẹ̀yin tó yẹ kẹ́ tún máa pẹ̀tù sí wọn náà, ẹ tún bá wọn jókòó síta. Ẹ̀yin méjèèjì dẹ̀ mọ̀ pé ẹ̀yin ni ìdùnnú mi, ẹ̀yin láyọ̀ mi. Mo ń lọ síbi iṣẹ́, báwo lẹ ṣe fẹ́ jẹ́ kí n máa ṣiṣẹ́ báyìí, Mami? Kò sí nǹkan kan, mo kàn wá jókòó ń ta ni ọkọ mi. Mami, ó yẹ kẹ́ mọ̀ pé kò sábùjá ọ̀kan lọ́rùn ọ̀pẹ o. Ibi téèyàn bá gòkè náà ló máa bá padà bá sílẹ̀. Kí lẹ fẹ́ káwọn ará àdúgbò máa fi o? Gbogbo wọn máa jáde lọ sí wọn máa rẹ́yìn méjèèjì lẹ jókòó síta kó dáa. Kí ló fẹ́ kọ́ máa rò? Ó rẹ̀ mí ni wọ́n náà ṣàgbọ́n pé dókítà ní kí n gbatẹ́gùn. Mo ṣe wà nílé nígbà ìpò yìí fẹ́ máa kọ́ mi. Ibi tí mo fi wá jókòó ti máa ń mẹ́mi ni. It's all the same, all the same. Tẹ́yìn bá tiẹ̀ wá gbatẹ́gùn yẹ kí mo sì wà nílé náà bí káwọn wà nílé. Méjèèjì wá pàtẹ ara yín síbi kí lẹ fẹ́ kí n bá lọ síbi iṣẹ́ sínú mi ò dùn mọ́. Ok, ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀. Mo máa bá yín gẹ̀ẹ́tì ogun tí yín lé mi. Mo ṣe ògùn mi tẹ̀ bí tán. Màmí, lágbára Ọlọ́run tí bá ti ń bọ̀ máa bẹ́yìn náà gẹ̀ẹ́tì tí yín. Ṣé nǹkan mi? Àbí kí kúkú máa lọ bí iṣẹ́. Máa lọ. Kálí fẹ́ tọ́jú wa tó bá lọ sí iṣẹ́. Tó mọ̀ ṣe jẹ́ ara yín wà òkè jọ nítorí Ọlọ́run. Màmí, mi ò pẹ́ jẹ́. Mi ò ní pẹ́ ṣe ti bọ́. Àǹtí mi ẹ̀jọ̀ ẹ bá mi mú wọn wọlé. Ẹ jẹ́ ká ti ẹ̀jọ̀ mú wọn wọlé. Kí n máa lọ bí iṣẹ́. Tètè máa lọ kó mo fẹ́ kó tó pẹ́ dé bí iṣẹ́. Màmí, ẹ promise mi pé máa wà òkè. Máa wà òkè lágbára. Àǹtí mi náà promise mi pé máa wà òkè. Ìwọ náà bá dùn bọ̀ lágbára Ọlọ́run. Bàbá mi pàdé. Màmí, ẹ wọlé. Máa lọ jẹ. Ẹ jẹ́ kí n máa lọ. Máa lọ. Sir, proposal tí mo kọ fún àwọn mojobitas rẹ̀, mo need àti print out copy ẹ̀ so ẹ lè go through ẹ̀ kó tó di pé mo máa mail ẹ̀ sí wọn. Àwọn mojobitas? Yes, sir. Ẹ dúró náà. Kí ló ń ṣe gbogbo yín náà? Kí ló ń ṣe yín tí gbogbo yín bí èbí ọmọ ojú ọ̀rọ̀ láre? Ẹ ṣe wá ń ṣe bí atọ́kọ́ wa balẹ̀ jẹ́ báyìí náà. Yes, okay, wọ́n fi yín joyè àwòdì. Ẹ lè gbẹ́dì yẹn. For each and every department, there's always something lagging behind. Why? Kí ló dé? So tó wá jẹ́ pé bàbá yín ló fún mi lówó tí mo fi dá company yìí lẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe máa rán ẹ̀ ni? Wọ́n dẹ̀ máa rán yín parí. No. Ṣé bó ṣe yẹ kí ẹ ṣe máa behave ni ẹ ṣe behave ní company? And to even crown everything up. Ìwọ. Stupid idiot. Mo ń gbọ́ the other time. Mo kọjá ní ọ́fíìsì mi. Mo ń sọ pé Mr. Olótù fẹ́ tẹ̀ ẹ́ lọ́yàn. Really? Ẹ fẹ́ sọ company mi di company aṣẹ́wó? Right? Ẹ tó bá rògbò bẹ́ẹ̀ bá tèmi jẹ́ tí ẹ lọ́ máa kọ́kọ́ bàjẹ́. Sir, ẹ̀yin lẹ ní anything tá a bá ṣe nínú ọ́fíìsì ká máa jẹ́ kí ẹ mọ̀. Oh! Tó bá jẹ́ pé o fẹ́ buttress nǹkan tí o sọ ṣẹ̀ṣẹ̀ pé mò ń ṣe. Ṣé ìwọ wá sọ fún mi pé fẹ́ tẹra yín lọ́yàn? No, well, yeah. Ṣé wá sọ fún mi pé fẹ́ tẹra yín lọ́yàn? So nígbà tí mo wá sọ fún yín pé everything tó máa ń gùn ní company ní kẹ́ máa jẹ́ kí n máa mọ̀ kẹ́ tó máa ṣe, ìyẹn wá túmọ̀ sí pé kẹ́ bá tèmi jẹ́, right? Sir, with all due respect, sir, nǹkan tó ń try àti sọ kọ́ nìyẹn, sir. Okay. Nǹkan tó ń try àti sọ ni pé any iṣẹ́ tó bá fẹ́ wọlé sí company wa àbí any proposal tá a bá fẹ́ submit, a ní ìdàtí jẹ́ kó gba wájú yín kọjá so that ẹ lè fẹ́ ìfẹ́ perfectly kó má di pé ẹ̀rọ máa wà. Kò ń ṣe lórí ọ̀rọ̀ fífẹ́ àbí wọ́n ń tẹ ọyàn ara wọn tẹ́ ẹ̀ sọ yẹn, sir. Mr. Boromideleru. So ìwọ ló mọ̀rọ̀ sọ. Ṣé o mọ̀ pé right from time o máa ń act smart o máa ń jẹ́ kó dàbí pé ìwọ ló mọ̀rọ̀ sọ. Right? No, sir. No what? Oh, stupid you. You want to say something? Yes, sir. Mo kàn feel pé kí n buttress point ẹ̀, sir. Ṣé mọ̀ pé ẹ̀yin náà lè sọ wípé ká máa jẹ́ kí gbogbo nǹkan gbà tẹ́. Will you shut up? Mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ níwájú ẹ̀, mo ń caution ẹ̀. Ìwọ náà fẹ́ try láti sọ̀rọ̀. Wá kí ló ń ṣe gbogbo yín náà? Ṣé ẹ lò bí mo ṣe owó lẹ̀ tí mo fi kọ́ company yín ni? Get up. Get out of my office now. Now.
Get out of my office now. All of you. Hey, you. Stay back. We're sorry, sir. Sir, concerning the fault to chicken was. What is it? Ṣé mo ti máa jẹ́ ìjọba? Wọ́n ló ń dá mi dúró. O máa bínú láwọn pẹ́sì tó kún lọ́fíìsì. Tó àpà. Mi ti ṣe ọ̀wọ̀. Ìjọba ṣe dọ́kúmẹ̀tì mọ́ mi láti gbà. Ọ̀rẹ́ ọmọ mi sọ̀rọ̀ máa ṣe é ṣe láì ní láti. Ọ́fíìsì wa lọ check-in rẹ̀. Mo gbẹ̀gbẹ́ àwọn káàkiri sọ́fíìsì ọ̀gá tí bá ti gbé fún àwọn ọ̀gá fẹ́ sọ. Inú ọ̀rọ̀ ọdún dé ní ẹnu. So are you comfortable kissing your boss? Yeah, Sure. I trust you. Ẹjọ́ tó rẹ ẹ má bínú sá. Mo kàn fẹ́ wá gbé fáwọ̀ tí mo bá yín sọ lẹ́ẹ̀kan ni. So lórí burúkú ni ẹni. Kí ló tó kọlẹ̀ kókó tó wọnú ọ́fíìsì? Ẹ má bínú, mo kànlẹ̀ pé ẹ̀gbọ́n mi ni sá. Ẹ má bínú mi ní ṣe bọ́ mi next time. Ẹ jẹ́ kí n rà kékeré. Over with blue film. Shut my door now. Wá. Hey! Wá tó bá gbọ́ mi. Sọ fún anybody. Mi ò fẹ́ lè jọ sìn. Sorry about that. Oh, uncomfortable. Won't be here in my sack in publishing now. Okay? Okay, you're good. Páìtì mi ni màá mú ní kí n ṣe tán kí wọ́n gbé fún yín lọ́fíìsì. Okay. Lélẹ̀. Màá nǹkan tẹ́ ní kí n ṣe náà nìyí. No. Ṣòtòrí náà. Ṣiṣẹ́ dáadáa. Go through our files. Go dey combine tiẹ̀ àti tiẹ̀. Kò jẹ́ kó dórí table mi. Okay, ma. Sorry. Tọ̀nà mi mo ti ṣe tán but ọ̀gá ò tí sign ẹ̀ mo ní kí n gbé lọ fún ọ̀gá later. Màmá mo wá ṣe iṣẹ́ ibi iṣẹ́. Ó ní kò ṣe tán ó ṣe mọ̀ bó ṣe fẹ́ ṣe tán kó gbé lọ fún ọ̀gá. Ó máa ṣiṣẹ́ ibi iṣẹ́ náà. Ó máa ṣiṣẹ́ ibi iṣẹ́. Ẹ má bínú ma. Mo ní kí Mr. Larry fún ẹ ní àwọn files kan so mi ò lè mọ̀ bóyá ó ti fi. Yẹ mo ti gbé sọ́fíìsì wọn. Yeah, ó tọ́ ni Mr. Larry fún mi ní àwọn files. Ṣé ti go through ẹ ṣá? Ti go through ẹ ṣẹlẹ̀ lórí. Jẹ́ ká lọ sọ́fíìsì. Màmá bí wá ti máa ṣe tán ma. Kò sí problem, please complete your file. Jẹ́ kí ẹ ṣe gbogbo iṣẹ́ yín bí iṣẹ́. Mi ò láì ṣiṣẹ́ ò lè. Supervisor, a máa ní jù gan lé ní o. Níjú ò lè fẹ́ ni kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Tó mo ti ṣe ohun kan tẹ́lẹ̀ kí n ṣe mo lè ti submit ẹ̀ fún Bọ́lá àbí? Tó Bọ́lá kí ló ṣẹlẹ̀? Máa kò tí ì parí ó fẹ́ kí n kọ́ wà ní. Kò kọ́ bá ibi tí báwo for what? Mo ní kí n máa ṣiṣẹ́ yẹn mọ́ṣẹ́ yín síṣẹ́ náà. Ẹ ṣe báyìí nídìí iṣẹ́ ṣe yọlẹ́ báyìí ẹ dẹ̀ lè tẹ fóònù látàárọ̀ dalẹ́. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé mi sọ fún ẹ? Ẹ wo ẹ parí iṣẹ́ ẹjọ́. Ẹ kò sórí tébù mi lọ kí n ṣiṣẹ́ tó kí n lè submit ẹ̀ sórí tébù ọ̀gá. Super. Ṣé mi ti pẹ́ báyìí? Ó ti pẹ́ o. Ọ̀gá àti ń bèrè lójú. Ọ̀gá ti ń bèrè mi. Ṣé kò ṣe pé mo ṣẹ̀ṣà? Jẹ́ kí mi yọjú sọ́gà. Alright guys. Supervisor, ṣé Femi àti ọ̀gá ṣì ní issue ni? Yóò tiẹ̀, ìtọ́jà sílẹ̀ gan-an ò tí ì ràn tán. Supervisor, kí ni next thing jàre? Ṣùgbọ́n Mr. Taribo ni ó get one ní àwọn new clients here, and according to him, they are very reliable and they are one of the best clients here at the deal pẹ̀lú. I mean, pẹ̀lú bí economy ṣe rí at the moment. Tàbá wọn ṣe business wọn sọ pé a máa jèrè tó pọ̀ láti díẹ̀, except you have anything to say otherwise. No. Ọ̀gá, mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀. Mo ò ní ever disappoint you. Torí mo ti ṣe gbogbo findings mi lórí àwọn clients mi, so mo lè promise pé gbogbo ẹ̀ máa lọ smoothly.
because ìgbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bí báyìí mo make sure pé success company only number one priority mi so me need disappointing. Well, if you say so, we can feel you. Well, alright. Mo trust judgment there because mo believe pé kó tó lè wo pé ká bá wọn ṣiṣẹ́ wà á make all necessary findings. Absolutely. So kó tó lè confirm pé wọ́n máa take care everything and everything will be in order. We are good to go. Anyways, we're good to go. I'll check here our mails. Sir. Our guys. Monday or the secretary is on any clinic. Bàbá olè yìí rè. Ṣé bàbá olórí burúkú ni bàbá ìṣá? Ṣé bàbá pé this guy is a cool, calm and collected criminal. Yes, ó lè ní ẹ̀ náà. Ó lè ní bàbá yìí. Ṣé o ní believe pé bàbá yìí? Ó wá jí mi kọ́. Okay, ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lánàá. Sir, èmi bóyá sir. No, ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lánàá náà. Sir, mi ń ṣọlẹ̀ bó nǹkan tẹ́ ń sọ yóò yé mi. Kò dẹ̀ sí nǹkan méjì tó ṣẹlẹ̀ jù lánàá bí ó ṣe pé mo wá sí meeting tí ẹ pè wá fún lánàá. Lẹ́yìn tẹ̀lé pè mí wá fún meeting, mo submit proposal síwájú yín. Tètè dá mi lóhùn sir. Bí mo ṣe dé ọ́fíìsì mi náà mo rántí pé mo need láti submit proposal sáwọn mojo bitters or else I might lose contract yẹn. Bẹ́ẹ̀ gba tí mo dé bíbá yìí mo bá. Wá bá mi ìgbà tó dé. Ó bá mi lọ́fíìsì, ó wá wọ ọ́fíìsì mi, ó wá jí nǹkan. Ìwọ ni wọ́n á fẹ́ náà rẹ̀ sọ nǹkan tó ṣe sí. Sir, mo bá yín sá o. Ó bá mi lọ́fíìsì young man. O fẹ́ sọ pé mo ń parọ́ sí mo ti deliver. Mi sọ pé ń parọ́ sí. Oh, good. Sọ pé ń parọ́. Good one. I'm sorry sir, please excuse me. Good. Sir, file tí mo fẹ́ pèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé bọ̀bọ̀ yìí jalè àbí kò jalè? Ṣé ó ń dá ìfáàsì owó company látọ̀dọ̀ àwọn client or not? Ṣé ó ń jalè àbí kò jalè? Yes, sir. Ridwan! I'm sure there is a misunderstanding somewhere. Bóyá mi kọ́ lẹ̀ ń sọ sá, èmi ò jalè, mi ò divert owó company kankan. Okay, this is an evidence, yeah? Mbafi, right? Look at you. Olè ni ẹ́. You are an hardened criminal. You want to rob me of my sweat in my company. Really? You will pay for it. Mi jalè rí ọ̀dọ́. Gbogbo tó bá bọ̀ yìí, màá lé ẹgbẹ́ yín ní. You know what? O ti ń jẹ́ kí ló máa bí mo ṣe wáyé. Now get out of my office. Sir. Get out of my office now. Sir, get out of my office, else ma. Okay. Fine. Má worry. Dúró pa síbẹ̀ o. Ẹ jọ̀ọ́ kí mo náà dé o dé bá mi bá ẹ sà ẹ bá wọn sọ̀rọ̀ mi jẹ́ wò sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà ẹ wò sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó lè yẹn, ó yìí wá wájú mi. Bá mi tilẹ̀ mọ́ ọ́fíìsì kò ní jáde. Mi jalè o dé bá mi bá wọn sọ̀rọ̀ mi jalè ẹ sà ẹ wò mo fọwọ́ sùn tì ní ẹ jọ̀ọ́ sà ẹ wò mi jí kọ̀kọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣàánú mi o dé bá mi bá wọn sọ̀rọ̀ kò dáa ẹ sà ẹ wò mí. láì ṣe láì rò ọ̀gá kan mọ̀ fi ìyà ìmọ̀tí jẹ mí ni kí ni mo ṣe tó tó yìí èmi mi ò jalè rí irọ́ mi ò jalè rí ṣé ìsinmi ni màá máa jalè. Kí wọ́n bá tọrọ kọ́bọ̀ tó kàn sí mi lọ́wọ́ tó tẹ́ mi lọ́rùn. Mi ò kọjá ìyá ara mi. Inú díẹ̀ tó ti fún mi lọ bí mo fi tọ́jú àwọn mọ̀lẹ́bí mi. Ìkà ni ọ̀gá yìí. Èèyàn burúkú ni ẹ́. Ó dẹ̀ yí Ọlọ́run. Ọlọ́run ó yí ẹ. Ó yí ẹ pé mi ò mọ̀ ọwọ́. Yóò mẹ́sẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àmọ́ mo wá fi wọ́n lẹ̀ fún wọn láti dájọ́ ìwọ lọ. Mo fẹ́ gbé bàbá yìí. Ipò wo láǹtí mi àti màmí máa wà ní? Orí kò tí mi mọ́ tí mi mẹ́sẹ̀. Ó ga o. Ayé máa sùn yọ.
sísá tẹ́ ẹ sọ dùn kí ló ṣẹlẹ̀ sí Fẹ́mi lọ sẹ́wọ̀n ló dùn. Èmi náà ń bọ̀ ṣé kò ní sùúrù ọkàn mò ń béèrè nípa ẹsẹ̀ fún òun bínú pẹ́sàn. Anyway, lóòótọ́ ọ̀rẹ́ mi lọ̀gá jẹ́ but ìyẹn ò mean pé mo mọ everything nípa ẹ̀. Wo ló súnmọ́ jù dé at least àbí ìwọ́dà sáwọn tí mo sọ ló súnmọ́ jù tó yẹ kó mọ̀ pé. Orí yẹn sọ náà lọ ṣùgbọ́n pé bẹ́ẹ̀ ṣe jẹ́ staff lèmi náà ṣe jẹ́ staff in fact contract staff ni mí so ìgbà tọ́ka tí ló jalè kí ló fẹ́ kí n sọ kí fẹ́ kán yọ mí iṣẹ́ ni. Imagine tọ́gà bá ló jalè náà nìyí mọ̀ bóyá ó jalè ẹ fẹ́ ràn lọ sẹ́wọ̀n. àwọn ọlọ́mọ yẹn ká ṣe ni tó ní dáríjì wa o fat ó rí òmù òwò títí kí ó lè ṣe kí ni ètò tán ni. sí ìtọ́gà ló ti ṣe bẹ́ẹ̀. mo máa lọ sẹ́wọ̀n nìyẹn báyìí o. ẹ̀wọ̀n yẹn náà ló tọ́ sí ó dẹ̀ máa pẹ́ mbẹ́. ọlọ́mọ yẹn ká ṣe ni tó wà ní dáríjì wa. mi ò rí sí gbogbo yẹn o mi ò ṣe sọ pé ó ṣe. mọ́ mi sọ pé pando yam ló wà kò sí rice. Pando yam. Ṣé pando yam ló máa jẹ ni? Lọ́sọ̀ gbogbo lẹ́nu iṣẹ́ àwọn dà. Èmi ò fẹ́ pando yam. Sẹ̀mó ni mo fẹ́. Okay ma. Ẹ̀yin kan bá mi sọ fún wọn pé kán bí mi ṣe noodles mi ò fẹ́ máa sùn lẹ́nu iṣẹ́ òun gbẹ́ ní wá sí ibi iṣẹ́. Honestly. Mami, sister mi, ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín, mo lè fẹ́ kẹ́ dá mi lóhùn. Ẹ jọ̀ọ́ ta ni mo ṣe tó yìí? Mami, kí ni mo ṣe táwọn èèyàn fi kórìíra mi tó báyìí mami? Kò sí ọ̀kan náà láyé yìí tí bá gbégbá mi ìmọ̀ gbé ni. Tí bá gbà omi ìmọ̀ gbé màmí kò sí nǹkan náà tí mo mọ̀ ṣe ṣojú àwọn èèyàn. Màmí ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe Ọlọ́run tó fi ìyà jẹ mí tó báyìí màmí? Ilé ìṣẹ̀lẹ̀ karùn-ún tí mo ti ṣiṣẹ́ wọ́n lé mi dànù ní gbogbo ẹ̀ ní màmí. Mi ìmọ̀ màmí mi ìmọ̀ ẹ̀wọ̀n màmí ẹ̀wọ̀n ti sú mi. Màmí ẹ̀wọ̀n ilé iṣẹ́ tí mo ti kúrò yìí. Ẹ̀ṣẹ̀ tí mi mọ̀wọ́ tí mi mẹsẹ̀ láàrin èmi àti ọ̀gá àtọlọ́run mi mọ̀ kọ́kọ́. Mami wọ́n padà parọ́ mọ́ mi ni o. Wọ́n sọ mí dèrò sẹ́ẹ̀lì ní ọjọ́ tí mo lò ń sẹ́ẹ̀lì mami. Kí ni mami kí ni gan-an? Kí ni tí o bá ṣe ọkọ̀ kò yẹ kó tó yìí? Kí ni gan-an? Mi ò tí mo lè ṣe gan-an. Wọ́n fẹ́ gbogbo tí wọ́n ní bàbá rògùn fún yín. Bàbá rògùn fún yín. Bàbá ti fẹ́ rògùn fún yín. Kí ni mo ṣe kí wọ́n sí wọ́n ṣe? Ilẹ̀kùn yóò ti tó. Ó ti sú mi. Màmí, tọ́rọ ìbá ń lọ báyìí, máa para mi sí everybody lọ́rùn. Ìṣẹ́rù ti máa ń mi, ìjọba kan máa ń sunkún ni. Ó dẹ̀ mọ́ pé ojú ń dùn wọ́n. Kí ló tó ṣe ìgbà ìfẹ́ mi? Ó dẹ̀ ní sùúrù. Ó ní sùúrù. Òtítọ́ pẹ̀lú òtítọ́. Ṣé bí mo yìí sẹ́ǹdì tó ti kẹ̀sì ẹ lánàá? Pẹ̀lú wàá lè sọ mi kò ní ìdòwò. My friend, talk to me. Ṣé owó ni problem ẹ? Why do you problem? Who want them already? I'm checking best. I'm going to see that. Okay, no, what who are shy? Daddy, tell me. You are okay. Larry, I'm not okay with you. Daddy, she's sick ni. Wàá sick. Nítorí pé nǹkan kan ò ṣe mí. Look here, what is your problem? Because nǹkan tí mò ń gbọ́ nípa nílé iṣẹ́ mi, I don't like it. I don't like it. Ṣọ́mọ arúgbó ni wọ́n fẹ́ yà ni. Wàá lọ síbẹ̀, wàá kàn gbowó tó bá ṣe wọ̀n ẹ́, owó tó ná àkáǹtì fún. Daddy, where is all this coming from? From the staff. Àṣọ olórí burúkú làwọn staff. Ṣé olórí burúkú? Sọ́fẹ́ ṣòfò ni. I didn't news. Daddy, kí lè yẹn sọ náà? Ṣé àwọn tó yẹ pé bàbá wọn lóru company tí bàbá tèmi ní? Àṣọ. Ṣé wọ́n ní wà envious ni? Àṣọ.
tó bá yẹ pé bí wọ́n ṣe ń gbowó lèmi ṣe ń náwó nínàkúnà nílé iṣẹ́ yẹn ṣé wàá dé bá. no daddy nǹkan tẹ́ ń sọ yìí. tó máa dé bá. báwo daddy mi ò like tẹ́ ń gbọ́rọ̀ yìí lọ. daddy ṣé mi ò tádìí ẹgbẹ́ lẹ́fí mi jo ìyàwó di ni. If I'm not capable enough, you would have put me in charge of your company. But the way you are going, o ma jẹ́ kí company yẹn. Kò lè rún kú daddy. O ma fold up. Ebi mo handle our people yìí now. Ẹ wo daddy. Èyí tó bá ti misbehave nínú wọn, ẹ kàn fún mi ní go ahead, mo máa sack wọn. O lè sack ẹ ní. Why tí mo ṣe ní sack wọn? Because mo ti ń bá wọn ṣiṣẹ́ sìn more than 20 years, ó ní 18, ó ní 10, ó ní 5 years wà ń bẹ̀. Tọ́ọ̀ dẹ̀ misbehave, ó ṣe jẹ́gbà tí wọ́n wá débẹ̀, gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní gbọ́dọ̀. Daddy no. Bàbá wọn lọ bá yín ṣiṣẹ́ kò ń ṣàwọn bá yín ṣiṣẹ́ generation ti wà lélẹ̀. Máa mo ṣe máa handle wọn. You can't tell me how to handle these people now. Ọlá love, ọlá no ìfẹ́ tẹ ní sí wọn ló jẹ́ kí káwọn ọmọ náà kọ́ wá take place wọn. So èmi náà tẹ̀lé fi mí sí in charge. We are 8th grade. Mo ṣe máa handle wọn bẹ́ẹ̀ ṣe handle wọn bàbá wọn yàtọ̀. But òun handle ẹ̀ wrongly. Daddy no. Daddy no. Láàrin òun handle ẹ̀ wrongly. And if you are not careful, alátiṣe mi. Ama ti ṣàrẹ. Okay, so ẹ fẹ́ lọ mú ẹlòmíì wá, ẹ fẹ́ lọ mú ọmọ mi wá kó ara ṣojú tèmi. Oh yes. Daddy kò possible. Because company daddy tèmi ni. Ṣé you understand? Company daddy mi ni. Daddy tó wá ti káyé lára yìí náà máa lọ sí company daddy yín. Company daddy tèmi ni. Mo yáwó lọ́wọ́ ẹ̀ náà. Okay, daddy ẹ wò. Mo yáwó lọ́wọ́ ẹ̀ láti fi dá iléeṣẹ́ nílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń complain pé mo náwó. Daddy kí ló burú jù ni pé mo fún girlfriend mi lówó tó bá ní ìdẹ̀. Tí n bá fún lówó àwọn ọmọ yìí máa wò tá náà. Wọ́n máa wò tá náà. Sọ̀rọ̀ ló sọ yìí láàrin. O lọ sí iléeṣẹ́ mi. O yọwọ́ ń bẹ̀ o ní òkú fún girlfriend ẹ̀. Ṣé bọ́ ṣe manage iléeṣẹ́ yẹn? Okay, náà ó ti yé mi. Daddy tí ọ̀rọ̀ mi ò bá fẹ́ yé yín. Tí ọ̀rọ̀ tèmi ò bá fẹ́ yé yín. Don't worry, I think I have to take my leave. Láre. Daddy ẹ fi mílẹ̀ jọ. Láre. You walk out on me. Láre. Láre walk out on me. That's alright. Ẹni tó bá sọ pé kí la máa ṣe ni. Òun la máa ṣe wọ̀n. Ẹ mà láyà o, ẹ láyà gidi gan ni. Ọwọ́ yòókù yín dà. Wọ́n wà ní ọ́fíìsì, wọ́n bísí mà. Wọ́n wà ní ọ́fíìsì, tèmi dẹ̀ wà lórí ìjókòó. Ok, èwo nínú yín tó ní God tó wà lọ ń rojọ́ ọmọ títì mi. Ọlọ́rẹ̀wájú mi tó lọ ń rojọ́ ẹ̀ fún ọkọ mi tó ló ń ṣe báyìí ó ń ṣe tọ̀hún. Kí ni pírọ́blẹ̀mù yín? Ẹ ò ní sọ̀rọ̀. Ìwọ ẹ̀kọ́. Èmi náà mọ̀ nǹkan pa ẹ̀. Kò sẹ́ni tó lè jẹ́wọ́ nínú yín. Ẹ rí kankan sọ sí. Ẹ wò ó, ẹ jẹ́ kí n sọ fún yín. Láti èní yìí lọ, mi ìfẹ́ gbọ́ pé èròjọ́ ọmọ mi kiri mọ́. Ẹ ṣọ́gbà yín. Ìkọ́ tẹ́ wá ṣe nínú ọ́fíìsì òun ni kẹfíìn. Iṣẹ́ yìí ò ká yín lára. Torí tó bá ká yín lára èmi máa rojọ́ Ọlárẹ̀wájú mi. Ọ̀rẹ́ mi kí ló rí? Wo tí wọ́n bá ṣe dáadáa, ẹ lé gbogbo wọn sọnù. Ẹ má bínú màmí, àsọ̀rọ̀. Ó dàbí pé kan ti máa ṣe fún yín nìyẹn. Ẹ jọ mà. Torí iṣẹ́ ò ká yín lára. Tíṣẹ́ bá ká yín lára ẹ máa fèsì tẹ̀tẹ̀ bọ́ra sí bíbá. Ṣé ti gbọ́? Ẹ̀yin idiot. Sorry for yourself. Kọ́kọ́ fún mi lówó tí mo sọ pé kí wọ́n gbà náà. Ṣé owó? Owó láyé kò máa distance báyẹn. Inú mi ò dùn pé mo sọ pé mo fẹ́ fi oògùn fún mọ́mí mi. Balẹ̀ tó bá jẹ́ tí mọ́mí máa wà òkè. Màá rògùn fún mọ́mí, màá tọ́jú ẹ̀. Mo sọ fún ẹ how much I love you. Ṣé you understand? Màá fẹ́ everything by ẹ. But I just want you to cooperate. Ṣé you understand? Má sọ fún mi náà. Kò lè tó báyẹn. Àwọn èèyàn wò wá náà. Mo wá bí ti bá o. You're mature guys. Just look older. Ṣojú wa rí nǹkan tó dàbí ó lè kó má gbé sínú ra ni. Fún mi lówó yẹn. Ẹ̀yin guys. Ẹ kí n bá mi arrange mọ́ kọ́. Bàbá kò sí wéèrè. Ẹ ṣé. Ó dẹ̀ tán. Ẹ ṣé. Bàbá ni mo ṣàkóso mi.
ẹlẹ́dàá mi. Irú iṣẹ́ wo ni mo wá apply fún yìí? Èmi odidi graduate. Ha! Ó lágbára o. Àmọ́ tí n bá ṣe. Ibo ni mo ti fẹ́ rí owó máa ra oògùn fún màmá mi àti àǹtí mi? Àbí ibo ni mo ti fẹ́ rówó máa tọ́jú wọn? Wọ́n ṣe náà ni. Ẹ ǹlẹ́ o. Ta ń fìwé pé yìí? Kò sí èèyàn kankan tó fìwé pé yìí. Mo gbọ́ pé wọ́n nílò driver ń bí báyìí ni mo dẹ̀ ń wáṣẹ́ sọ. Wọ́n jọ ọkọ̀ lura wọn. Ṣé iṣẹ́ gangan ló ń wá ni àbọ̀ ń wá owó? Sà, iṣẹ́ ni mò ń wá. Iṣẹ́ lè mọ̀ pé tíyàn bá ṣiṣẹ́ náà, àdúrà tíyàn gbà ni pé kíyàn rí owó. So méjèèjì ni mò ń wá sà. Ọ̀rẹ́ ti yé mi. Ó sì dáwọ̀ yìí lójú pé o lè ṣiṣẹ́ bó ṣe wà yìí. Ẹ sà, mo lè ṣiṣẹ́ gan-an. Ẹ má fi bí mo ṣe rí owó mi. Tó bá dẹ̀ di ọ̀rọ̀ ṣẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni mi kò sí ẹrù kankan tí mi lè gbé yàtọ̀ sí olè nítorí pé olè nìkan ló bà ọmọ jẹ́. Ẹ̀rù ẹ̀yàn ọmọ sókòtò tẹ́rín báyìí máa ń bá yẹn ni. Torí tẹ bá ti fẹ́ gbàwọn bàbá ẹlẹ́mọ̀ sojú àánú ló ń sọ̀rọ̀ ló ń tẹ́jú pínpín bíi iná lójú èyí. Kí wáyé pé nísìnyí tí ìkàkùn òní wọ̀ yìí ń dì mọ́ tọ́lọ́run bá sọ pé kí n tẹ̀ ń wọ́ tẹ̀yìn lọ o. Tó ti yọ tó bá mọ̀ kó sú ọ̀ fún ọ kò lè gun tẹ́ dáadáa ní sùúrù. Ẹ jẹ́ ń béèrè àwọn ìbéèrè kan lọ́rẹ̀ náà. Ṣé ọkàwé díẹ̀? I'm a graduate, sir. I'm a graduate. Yóò nira. Torí sì ni ọ̀gá fún ọ́sẹ́ tán tí wọ́n ní ọwọ́ máa jẹ ọ̀gá lórí olúwa rẹ̀ yìí. Sóore mi Unilag mọ́ lọ. Ṣùgbọ́n nígbà tá a ṣe díẹ̀ mo check out. Ó ti yọ. Wà lè débi tán kọ́gọ̀ wá gbé ọ lé mi lórí. Sọ́mọ gbọ́rọ̀ sí lẹ́nu as a leadership. Ẹ sà, kò sí nǹkan tẹ́ bá ní kí n ṣe tí mi ní ṣe. Ibi tẹ́ bá ní kí n gbọ́ sí máa gbọ́ sí mi ní kọjá ìyá mi sà. Tí mo bá jẹ bọ́ sọ̀rọ̀ tó bá gbọ́ èmi láàsán gidi tí mo lè ta ọmọ Ọ̀yọ́ ni mí. Ká tiẹ̀ tó mọ́ pa lọ lé olóró. Tó o bá ń gbowó gẹ́gẹ́ èlò lọ́mọ fún mi nínú owó oṣù rẹ. Ẹ sà, mi ì lè sọ yẹn fún yín nítorí pé láti rí iṣẹ́ ó take a lot of process. Mo sì máa ṣe interview ní àtẹni tó ní iléeṣẹ́ sì máa sọ̀rọ̀ salary so mi ì lè sọ. Interview náà mo ṣe fún ọ iṣẹ́ ó tún ṣe interview mi lẹ́yìn tí mo ṣe fún ọ yìí ni. O ti rí iṣẹ́ ríra rẹ pé o ti rí iṣẹ́ èló ni wọ́n mọ̀ yọ fẹ́mi nínú owó oṣù rẹ tí mo fẹ́ bí ọ́nù. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ fẹ́ fún mi iṣẹ́ kò yẹ kẹ́ tún ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé èló ni màá máa fún yín because ó yẹ kẹ́ ti mọ iye tẹ́ máa fún mi lówó oṣù sáà. Mọ iye owó oṣù ṣùgbọ́n mo láṣẹ àti sọ pé kọ́gò fún ọṣẹ ni kò sí wèrè kọ̀ọ̀kan wá ní sùúrù fún mi náà. Tó bá lọ ya wèrè lẹ́yìn tó bá rí iṣẹ́ tán tó sojú kankan bí ẹ̀rẹ̀ náà yìí tó bá lọ ya wèrè lẹ́yìn tó rí iṣẹ́ tán èmi náà sí eré o original ọmọ Ọ̀yọ́ ni mí o mo ní gbẹ̀tugbẹ̀tu gidi létí fi bọ́ sọ̀rọ̀ o lè má mú kọ́bọ̀ délé tó bá rò kórìí rẹ̀ burú ni tó ti yọ ní sùúrù jẹ́ lọ rọ́gà ní sùúrù o ló sì yín bẹ́ẹ̀ ti mọ ṣẹ́jú pínpín bíi náà dùpanu ó ga ọ kọ́lọ́run má fi àtijẹ àti mú wá síbi tó nira o. Yeah, mo understand. Bó ṣe rí gangan ló ṣe sọ yẹn. Okay. Ọmọ kan ti ṣẹlẹ̀. Hold on a bit. Jẹ́ kí n kúrò níbí báyìí. My daughter is around. Yeah. Okay. I'll see you guys in a bit. Ṣó yẹ kí ṣe sáré? Ọ̀bọ yẹn gangan. Bọ́ ṣọmọ iṣẹ́ tó fẹ́ ṣe ní ìṣà. Of course, mo mọṣẹ́ tí mo fẹ́ ṣe. Driver. Ẹ má jẹ́ kó yá ilé mi. Ẹni tó recommend mi pé kí n wá síbí báyìí ó sọ fún mi pé wọ́n ní the driver mi lè. Àmọ́ tí ò bá sì ṣe driver ńlẹ̀, kó jẹ́ ṣé èèyàn tó máa bá yín ṣí gate náà ni. Àbí èèyàn tó máa bá yín fọṣọ nílé. Ẹni iṣẹ́ tó bá wà ńlẹ̀ mo máa ṣe. Ẹ má fi body judge mi. Engine mi strong gan. Tó bá dẹ̀ ti dọ̀rọ̀ ṣẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni mi kò sí iṣẹ́ kan tí mi lè ṣe àyàfi olè torí pé olè nìkan ni mi lè jà. Kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ ẹ̀ bàtẹ́ ṣe máa ń sọ náà nìyẹn níbẹ̀ mo lè ṣe kíní kan mo lè ṣe kíní kan. Well, seeing you, mo rí pé you're very intelligent. But to me, mi ò ní nǹkan kan tí fẹ́ sọ. Ìwọ àti dad mi lẹ́jọ́ ní ẹjọ́. So, I don't know, bóyá kò dẹ̀ ẹ̀rọ. But see you, mi rò pọ́ lè gbà ẹ́. Bí a kò wá ṣe lọ síbí mi. Daddy.
àbọ̀dọ̀ ọ̀dà àbọ̀dọ̀ ẹni lòun ò mọ̀ ìdè ọmọ bọ́lá hàn ọ̀dà àbọ̀dọ̀ ìrẹ́. orin ló fún mi kọ́ látàrọ̀ tí mo ní kó fọ́mọ́tò fún mi. mo ti lù tán sá. so ìrẹ́ ìwà mi. Then, sir. Oh my God. It is a pity. Mo ṣe employ driver kan lánàá ni. I would have loved to employ you. Huh? In fact, very good qualifications there. Kí ló wá ń wá ń díṣẹ́ driver? Yes, sir. Kébí má bàa pa èmi àtàwọn family mi ni. Kébí má bàa pa wá ni. Ẹ mọ̀ pé bí iṣẹ́ ṣe lágbára tó. Nǹkan ẹyọ kan ló máa ń dẹ́rù bà. Nǹkan ẹyọ kan tó dẹ̀ ń dẹ́rù bà náà níṣẹ́. Ẹ má jẹ́ kí n parọ́ tọ́ yín sá. Mo ti wáṣẹ́ ó ti sú mi. Mo ti rìn ó ti sú mi. Ẹ sá ẹ wò kó jẹ́ kí n má bá wọn fọṣọ nulẹ̀ ni mo máa fọ. Ẹ wò alágbẹ̀dẹ yín irin tó bá wù yín lẹ lè fi mí rọ. Ẹ wò sá bẹ́ ṣe ń wò mí èmi àtàwọn fámìlì mi. Èmi nìkan lọ gbójúlé. Jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ sá. No, come on, get up. Don't worry. Màá wo nǹkan tí mo ń ṣe sí. Àwọn ọmọ mi ní driver. Màá ní kí Stella wà bí ẹ sọ̀rọ̀. Ẹ ṣe okay. Where is Muri? Ṣé Muri? Wọ́n sáré pè ní emergency láti lé. Wọ́n sọ wípé màmá rẹ̀ ń bí. Are you mad? Ṣé Muri? You are mad! Yes, sir. Mo ní Muri di ọlọ́pàá pé ní emergency kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní màmá rẹ̀ ti fẹ́ra kù ni. Wọ́n ní màmá rẹ̀ ti lóyún. So Muri kúrò nílé yìí láì sọ fún mi. I will deal with him. Who's going to take me out? Èmi náà lè gbé yín jáde. Shut your mouth. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo intrude ọ̀rọ̀ tẹ̀ ń sọ tẹ́ bá mind mo lè drive yín sir mo mọ mọ́tò wa dáadáa very well. Yes, sir. Mo lè drive perfectly sir. Okay. My key. Sir? My key! Benzi. You must be mad. Kneel down. Sir? Kneel down. Stand up. Kneel down. Stand up. Shut your mouth. Now my key. My key! Kneel down. Get in the car. Hey, sir. Benzi money. Ṣé papa ẹ ló rà? Wà Benzi. Ìgbà tí wọ́n dọ̀ bàbá òkúta bá dẹ̀ wèrè. Ìgbà tí mo ti dọ́là tó mo ti mọ̀ pé owó lóògùn. Owó tẹ́fà ní ọwọ́ tí ẹ gbà fẹ́. Mami, mo ti ríṣẹ́! Mo ti ríṣẹ́! Mo ti ríṣẹ́. Mami, mo ti ríṣẹ́. Mo ti ríṣẹ́. Bẹ́ẹ̀ ni mami. Ọlọ́run ṣeun. Irúṣẹ́ wo wà ní? Mami, iṣẹ́ driver ni. A ti ẹ̀dùpẹ́ àbọ̀ àkàrà kàn sí aláìrí rárá. Bẹ́ẹ̀ ni. Olúwa ṣeun, mo dúpẹ́ ọkọ mi. Màá ṣàmà rí bí lọ. Yìí tá máa fi fìdígbòdì nulẹ̀. Olúwa ṣeun. Fẹ́mi. Mami, ṣe rí láti sìn lọ. Ogun ọ̀tán mọ́nu lẹ́yìn gbogbo nǹkan tẹ́ fẹ́ ni màmá ṣe fún yín. Mami ṣe ti jẹun. Wọ́n mo tiẹ̀ ti gbé fún nǹkan tó tọ́ ẹ̀ mú. Rárá mami ẹ gbọ́dọ̀ jọ máa lọ bá yín oúnjẹ ya kú ní. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ̀wọ̀n mo ti ríṣẹ́. The man was so nice. Ọmọ ẹ̀gbọ́n nice sí mi àti mi. Wọ́n ṣèlérí fún mi pé láti ìsìn lọ oògùn ni wọ́n wà mọ́nu lẹ́yìn. Oúnjẹ náà ni wọ́n wà mọ́nu lẹ́yìn. Oògùn tó máa rà fún mi ẹ̀ tí má ti lo báyìí ṣílá egungun mi máa ń lé ní ibi iṣẹ́ rẹ̀. Àǹtí mi, I'm so happy. Inú mi dùn gidi gan. Àǹtí mi. Màámi, akóríire Fẹ́mi ti rí ṣe. Àǹtí mi ṣe ti jẹun. Màámi ṣe fẹ́ dáná oúnjẹ. Màámi má dáná rárá. Àǹtí mi máa ń wọlé máa ló bá yín ra favourite oúnjẹ ìyá Kúdí. Ṣé ti ọ̀dọ́ sẹ́ni màámi máa bẹ̀rẹ̀ náà rẹ̀? Àǹtí ṣe máa jẹun. Màámi, mo bọ̀ ẹ jẹ́ kí sáré bá yín jẹ. Akóríire màámi. Ọ̀tá ajé nígbà tó gbé gbogbo òdìdí ètò pọ́ọ̀wù rẹ̀ yìí tó gbé lórí èsì tó fi jábọ́ lulẹ̀ ni kájà pé bó ti wá jókòó lé léṣe yìí èsì ń bá wá jábọ́ tí owó oṣù rẹ̀ kà àbó olówó tó lè fi ṣe kó tó dojú kankan.
tó ṣe run ojú ibi irun dí àfẹ́ ọ̀fẹ́ já èsì lulẹ̀ ọjà lulẹ̀. ṣé o ti fọ mọ́tò yẹn àbí bá ṣe fẹ́ gbé lọ nìyẹn? mo feel pé iṣẹ́ Àyìndé ni pé kò fọ mọ́tò kò ń ṣe iṣẹ́ tèmi. Will you shut up? Iṣẹ́ àti fọ mọ́tò iṣẹ́ Àyìndé ni kò ṣe iṣẹ́ ẹ̀. Kí ni iṣẹ́ tẹ nínú ilé yìí? Nígbà tí wọ́n gbà mí job description mi kò sí kí n fọ mọ́tò ń bẹ̀ torí ẹ̀ ni mi ṣe kí n fọ mọ́tò. I was told that Àyìndé ló máa ń fọ mọ́tò nílé wọn ní iṣẹ́ ẹ̀ ní láti fọ tí ò bá ti fọ mi ò believe pé ó yẹ kí blame yẹn wá sí ọ̀dọ̀ tèmi. Iṣẹ́ Àyìndé ni kò fọ mọ́tò so ìwọ ló fẹ́ máa sọ̀kọ́ tí o máa ṣe nínú ilé yìí fún mi àbí? Ìwọ ló máa sọ pé nǹkan báyìí ló yẹ kó ṣe nǹkan báyìí ni ó yẹ kó ṣe. Uncle, kí ló dé tẹ́yìn náà fọ mọ́tò? Uncle òṣìwò ló ń pa àbí driver lásán dé ń pè lọ́nkú. Okay, driver, kí ló dé tẹ́yìn náà fọ mọ́tò? Aunty Stella, tẹ́ bá fẹ́ kí n fọ mọ́tò mo máa fọ bẹ́ẹ̀ nǹkan tí mi ṣe kí n fọ ni pé kò sí inú iṣẹ́ mi but if you want me to do it I will do it. ṣé àfọ̀n fọ́ọ̀mù tó débí pé kọ́ ọmọ wakọ̀ lásán ni. I'm idiot rẹ̀ wá báyìí yes wá báyìí jọ iṣẹ́ wo la gbà ẹ́ fún nínú ilé? kí n máa ṣí géètì kí n máa tì kí n sì máa mójútó báwọn olè ṣe ní wọlé. kó máa ṣí géètì kó máa tì géètì ká tó gba dráìvà iṣẹ́ wo la gbà ẹ́ fún? mẹ́ta lọ́kàn ni mo máa ṣí géètì mo máa tì mo mójútó lè mú tó ń fọkàn. tó fọ mọ́tò that is torí pé o ò lè wa mọ́tò o useless ní aspect yẹn láṣẹ ni pé kábẹ́ gbàyàn tó máa bá wa mọ́tò ṣọ́gẹ̀tì ìwọ wá sọ pé òkè ó tó yá ti gba dráìvà ó wá sọ fún rẹ pé ní báyìí o ò ní máa ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan mọ́ bíi pé ò ní máa fọ mọ́tò mọ́ iṣẹ́ dráìvà you must be stupid. Yes òpònú ni ó gọ̀ ó stupid because tó o bá gọ̀ tó o bá dẹ̀ stupid bí mo ṣe sọ yẹn ò ní sọ pé dráìvà ló máa fọ mọ́tò ò ní sọ bẹ́ẹ̀ jọ ṣé mo bá ṣe ń wa mọ́tò like nílé ayé ẹ̀ tó ti wa mọ́tò rí because tó bá ti wa mọ́tò rí wàá mọ̀ pé ó wà very stressful wàá mọ̀ pé tó bá wa mọ́tò báyìí ara máa rẹ̀ ó lè mọ̀ no ó lè mọ̀ ó dẹ̀ lè ra mọ́tò tó máa fi kú ìròyìn ò lè ra mọ́tò tó máa fi kú. tẹ̀ dúró ọ̀rọ̀ owó ni wọ́n sọ lẹ́nu ọ̀rọ̀ òṣìwọ́ ló ń sọ lẹ́nu ṣé ó ní láti máa sọ́ọ̀sì pé dírẹ́bà nìkan ní iṣẹ́ nínú ilé yìí kò ní nǹkan mi láti ṣe. Aunty Stella. Do not mention my name tó bá tún porúkọ mi tó bá tún gbórúkọ mi lẹ́nu ẹ̀. ṣo fẹ́ nà ni. Do not tell me to calm down ṣé mo fẹ́ nà ni. ṣo fẹ́ nà ni. ṣé mo fẹ́ nà ni. ṣo fẹ́ nà ni. torí ọ̀rẹ́ máa tiẹ̀ ó jọ yéra wa ó jọ yé wa má wọrí dáàdì ló máa dà sí dáàdì ló máa dà sí. kò lè lọ kó bá mi níbi tán lọ. jẹ́ rárá tó ṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ gbé kọ́lí. Can you see your friend? bó ṣe máa ń ṣe bí wèrè ni ẹ tó bá ti dé sí lára bó ṣe máa pariwo tó máa rọjú ni ẹ ṣé yẹ kó máa sọ fún kó get out ṣé iṣẹ́ yìí dí ọ̀tẹ̀ ilé ìta gbà yìí kọ́ ni kó fọ mọ́tò tó máa sọ fún kó yẹ kó fọ mọ́tò lẹ́yìn tó drive wa. ó ti tó you guys should just calm down kí ló tẹ̀yìn náà káwọ́ gbéra bí alábòsí. let's go. mo ń mójútó gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ṣùgbọ́n ìgbàdí èsè yí pé rélùwé lòún náà wà. ṣó ya wèrè ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí tó gbá ojú ẹ̀ nonsense. I'm so sorry. It's fine. It's fine. It's fine. This man is a bit idiot. Idiot. Bastard. Bàbá tún ní yàmù orí ìmọ̀ lùkùtù tó jẹ́ pé pẹ́bẹ́ abẹ́ ìrọ́mọ ẹlẹ́lẹ̀ tó wá tí mo nà pamọ́lé. Femi, like why? Kí ló dé tó ṣe jẹ́ pé iṣẹ́ driver ló wá settle fún? Ó yẹ kó mọ̀ pé ibi orí bá dání sí lágbé ẹ̀dá ò dẹ̀ lè sáré kọjá kádàrá o ṣòwárí kádàrá Ọlọ́run nu láì fún mi ibi tí ó gbé mi dé ni pé kí n ṣiṣẹ́ driver bọ́rọ̀ tèmi ṣe rí ni o. But for crying out loud, you're a graduate and iṣẹ́ driver kò máa drive in your kiri like. It's ridiculous, don't you think? Ẹni tó ní owó tó ẹrù ni ọmọ bá tó fẹ́ fi kaná ló mú dání jọ sọ fún mi iṣẹ́ tí mo rí tó wà lọ́wọ́ mi rẹ̀ tí mi ì bá ṣiṣẹ́ dráìvà yìí jọ báwo ni mo ṣe fẹ́ tọ́jú lé mo fẹ́ kó mọ̀ pé àwọn èèyàn tó wà lọ́rùn mi pọ̀ nílé o tí mi ì bá sanwó lé tí mi ì bá sanwó ná tí mi ì sanwó security tí mi ò sanwó oúnjẹ fáwọn ará ilé mi láti jẹun jọ báwo ló ṣe fẹ́ survive. Yes, no understanding. How pathetic. So sorry. But sure mo pé ẹ̀kọ́ ti fi tẹ̀.
Mo mọ̀ pé ó fit mi torí àwọn tó wà nílé mi náà sọ fún mi pé ó fit mi kó tó jẹ́ kí n jẹ nìyẹn. Yeah. Okay. Actually, iṣẹ́ driver náà they were bad though because tí kò bá ṣe pé o wá ń ṣe iṣẹ́ driver ṣé mo pé mi ní nífẹ̀ẹ́ òníwálé wa. Yeah, possible. Not possible. Ayinde. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Tí mo fi ń pọn mi sí flower. You can move back and forth now. Èmi ní sáré pọn mi sódòdó ni. Oh. Okay, that's right. So. Yeah, so. Ayinde. Mo nǹkan tó ń ṣe yóò lè ṣe lẹ́kùnlé náà kó dáa rárá. Kí n lọ máa pọn mi sí òdòdó lẹ́kùnlé. Kò sí nǹkan tó bá níbẹ̀ ṣebí tó bá lọ bomi sí flower lẹ́kùnlé wàá padà wá síbí báyìí. Ṣé kí n da settings lérú? Kò sí èèyàn tó ní kó da settings lérú. Bẹ́ẹ̀ mo wà very sure pé tó bá ṣe lẹ́kùnlé ó lè gbé padà wá síbí báyìí kó dẹ̀ wá rest síbẹ̀. Ìgbọ́rí ó dàbí àrà létí mi kí n gbé òdòdó kú. Ó dẹ̀ ń lo òun bò bí iṣẹ́ àbàbà kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ dúró sójú kan. Anyway, mọ́tò tí mẹkáníìkì ń gbé wa mo fẹ́ lọ test kí n wò bóyá ó ṣe everything tí dáàdì ní kò ṣe kó má lọ bínú sí mi. Okay, I'll come with you. Fẹ̀kàn tẹ́lẹ̀ náà mo fẹ́ ṣàlàyé ibi tí ọkọ̀ wà mo lórí kọ́ gbọ́kọ̀ kó mẹ́ wá gbọ́kọ̀ kó mẹ́tàn ibẹ̀ lọ́kàn mi gbódòdó yìí sí torí mo ti ń pọnmi sí bí kò ní grow up bó ṣe wà mí yìí ibẹ̀ ní gbàsọ̀rọ̀ òjò ti mọ̀ dà sí lórí. Oh normal. Kí ni problem ẹ̀? ṣèbí ìgbà tí mo ní kó lọ sẹ́ńkùlé tẹ́lẹ̀ òun sọ pé bíbá ilé ó yẹ kí flower wà ní ìsìn òtútù ń switch. Èmi wò pé ká jọ mú fàmì. Mú fàmì ìṣe oníbù mi. Mo ti dájú tiẹ̀ ti máa ń gba àwọn ídíọ̀tì. Fẹ́mi. Kálípẹ́ lọ́wọ́ yìí níbi tó dá wa sí. Kálípẹ́ lọ́wọ́ Adéda tí ìdí àṣeyìn. Jọ, mi ò understand àwọn àṣàmọ̀ tó ń pa kí nìyẹn ní í ṣe. Gbogbo driver yẹn ni mo ń ro ọ̀rọ̀ ẹ̀. Driver wa? Yeah, guy Femi yẹn àbí kí lórúkọ ẹ̀. Mo kàn ń ro náà ni. He is a graduate, yet a driver. What does that have to do with me? Kí nìyẹn ní í ṣe pẹ̀lú mi? Kò yé mi ní kí ló ní ṣe. Stella, why so callous? So, nǹkan tó ń try láti sọ fún mi ni pé ọ̀rọ̀ tí mo ṣe sọ tó ń sìn kò wà meaningful like o dẹ̀ rí sense nínú ẹ̀ rárá. Jọ dúró náà. Kí ló fẹ́ gbà lórí ọ̀rọ̀ yìí? Ó tẹ́ lọ́rùn ni now, tó bá tẹ́ lọ́rùn you can as well go for gold. Do you get? Ó tẹ́ lọ́rùn ni nǹkan tó wọ́n ló ṣe fún un. Ibi tẹ́lẹ̀ dà sí ẹgbà ni. Ṣé kò jẹ́ wá wà available báyìí? Oh my God. Mind your business. Ìyá wa. Àbí jọ ṣó sọ fún pé dáàdì ò sanwó fún mi àbí ó sọ fún pé ó sanwó fún kò tó àbọ̀ owó tó ń fún kò ní nǹkan ṣe nílé ayé ẹ̀. Ibi tó rí dá sí nìyẹn please. Má bínú ìyá wa. Then lọ́ mi ní fún torí driver driver mo like ẹ. Má bínú mi mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn kò lórí kò nídìí. At least we should be thankful. Mo ṣe mímọ̀ ṣe tàwa náà náà. Babe. Ọ̀rọ̀ ẹni kò ní ẹ̀, ìfẹ́ rẹ̀ ní àṣẹ. Onísàárà kọ́ lówó sọ bẹ́ẹ̀ mọ́. Kò sí ẹ̀gbin tó dùn ní orí tán nílé chief o. Látòrí báwo ni? Báwo ni mọ́mí ẹ̀ kọ́? Bá mi kí wọn. Sista mi, ẹ wo bí mo ṣe ń sọ lọ. Kò sí ẹ̀gbin tó dùn ní orí tán nílé chief. Látòrí security ló ti bẹ̀rẹ̀. Títí tó fi dọ́dọ̀ ìyàwó wọn. In fact, mi ní parọ́ tán yẹn. Ṣé rí first born chief Stella? Ó fi ojú mi, ó fi rí máa bọ̀. Tí bá gbégbá á ní mi ò mọ̀ gbé. Kò sí nǹkan tí mo ṣe tí mo mọ̀ ṣe ń ṣojú ẹ̀. Ọmọ tí ò tó mi lọ́jọ́ orí.
Mi mọ nǹkan tí mo ṣe fún tó fi detest mi tó fi bá yàn tí mo. Ìwọ ló máa ní sọ̀rọ̀ Fẹ́mi. Ó tẹ̀rí ọjọ́ orí yẹn kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà. Mo wà ókè. Ó fẹ́ máa sọ̀rọ̀ pé báyìí kan lè tó. Ó mọ̀ pé ìwọ́n fẹ́ ṣoríire ni ọ̀nà tí ṣoríire ló ń bá kiri. Wọ́n ní tí wọ́n bá fẹ́ ṣoríire láyé wọ́n máa kọ́kọ́ gbé rẹ̀ wá sílẹ̀ nù. Ẹgbẹ́ oríṣiríṣi ló máa ń ta léèyàn wọ́n á máa fara dà. Even àwọn èèyàn á tún ṣe ìwọ ló tún máa sọ pé kó má bínú. Nítorí pé tí ọwọ́ èèyàn bá ti tẹ ẹ̀kú dà. Èèyàn lè bẹ̀rẹ̀ kú tó pa bàbá ẹ̀. Wà á lọ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù gbogbo kò sí nǹkan tó lè ṣe fún ẹ. Wọ́n fara balẹ̀ ní ìṣọ́ tó yọ lọ́wọ́ kọ. Ẹni tí ò lórí ọ̀kì tẹ́lẹ̀ tó lóun fẹ́ dájú. Àbí tí rẹ̀ sì bá ti àwọn ń pàkúta ṣó tọ́ sí ni àtọ̀rọ̀ jọ lẹ́nu. Kò tọ́ sí ẹlẹ́nu o. Wọ́n ti àwọn ń complain pé ó ń ṣe bákan ẹjọ́ ibo ni mo ti fẹ́ rówó ra oògùn yín. Àbí ibo ni mo ti fẹ́ rówó oògùn mọ̀ sí àbí báwo la ṣe fẹ́ jẹun nílé. Bẹ́ẹ̀ bọ́kàn ṣe ń ṣe fún mi yẹn náà ló ń dùn mí. Má jẹ́ kó dùn ẹ́ wá máa fara dà ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó ló ń tọ́jú màmí tó ló ń tọ́jú èmi. Oògùn tó rà fún mi gan lẹ́kẹ́ mi náà di pé mo rìn bá. Àbó mọ̀ ṣe má sùn sílẹ̀. Mo jẹ́ kún níwọ̀n náà máa sọ ni. Tó jọ tó Ọlọ́run kọ mi. Ọlọ́run bá fẹ́. Túbọ̀ ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí olópin ni o tó máa ní bẹ́ẹ̀ títí tí nǹkan tó ń wá máa fi tẹ̀ lọ́wọ́. Bá ti tẹ̀ lọ́wọ́ tán kékeré lè sọ́kùn jọ. Ojú ẹ̀ là ń wò. Ṣé sùúrù náà tó kọ̀tẹ́ ló pè mí tí mo máa fẹ́ lóhùn gbogbo gbà ó lè fẹ́ farabalẹ̀. Kí ló tún ṣe báyìí? Farabalẹ̀ kò má tà. Kí nìkan tó ní wá ṣe ń bí báyìí? Kí ló tún ṣe yìí? Mo ti ní ìfẹ́rẹ́ ṣé kí ni ẹ fún mi ní àwọn. Baby. Guys. Baba. Mo ní bí báyìí ṣe kí ni ẹ fún mi ó dẹ̀ ṣubú lọlẹ̀. Baba. Mo ilé ti jọ. Ọlọ́kìá. Bí mo tún ṣe lè fún látànà mi mọ ibi tí Bídèmí gbà o kò dé kí rìnrìn báyìí o. Ó yé mi náà lẹ́nu ó tẹ̀ yà mí lẹ́nu gidi gan ni pé kò tiẹ̀ yé mi. Báwo ni? Èmi ti fẹ́ máa lọ sí iṣẹ́. O ti lọ. Bẹ́ẹ̀ni. Mo ti pẹ́ gan sọ. Báwo ṣe ń ṣe báyìí? Àárí ẹ̀gbọ́n ẹ̀ látànà kò wálé. Ó tún lọ bí iṣẹ́ òtí ẹ̀ tún sọ nǹkan kan tí ó ní mò ń bọ̀rẹ̀ sọ yìí. Màámi, wọ́n rò fún àǹtí mi máa wà òkè kò sí nǹkan kan tó máa ṣe wọn. Possible kò jẹ́ pé àwọn náà wá bá ṣe máa fìdí lọ ní bóyá káwọn náà ọ̀zọ́ àbí káwọn ṣe nǹkan kan. Ṣé rántí pé the last time nǹkan tí mi wá ṣẹlẹ̀ ṣé mo pọ́jọ́ kejì náà ni mo tó dé. Ó jẹ́ pé irú situation yẹn náà ló ṣẹlẹ̀ báyìí màámi. Èmi mọ̀ pé kò sí nǹkan kan tó máa ṣe wọn. Orúkọ ti ẹni iṣẹ́ lágbára Ọlọ́run. Màámi, ẹ wo èmi náà ní pẹ́. So èmi náà máa try àti touch one or two places. Tí wọn bá ti dé, yẹn tó bá ti dé, máa try àti make a find it, but everything máa wà okay. Ìjọba mi ò jọ kí ló lọ́wọ́ kọ́ mi. Àǹtí, ayé ara rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi wá wọn náà ẹ jọ̀ọ́. Ẹ bá mi tọ́jú mọ́ sí mi. Kò sí wàhálà, ó ṣe ọkọ mi. Ọlọ́run aṣọ ẹ o. Mo ṣe ìwùdẹ mọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ nǹkan míì tó tún lè lọ. Màmí ẹ mọ nǹkan èmi máa tún wọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa bí àmàrí bọ̀ ó lè jẹ́ iṣẹ́ yẹn náà ló wà lọ. Ẹ mọ̀ pé òun láìkì iṣẹ́ ẹ fọkàn yín balẹ̀ á máa rí pẹ̀lú ògùn Ọlọ́run kò ní sí èrò iṣẹ́ gbọ́mà. Ṣé kí n rí wọlé àbí bá? Máa wọlé ṣé máa wọlé. Ọlọ́run á ṣe ní rí fẹ́jẹ́ sáré dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kí wá lọ. Ó ṣé o. Ó ṣé mo dúpẹ́ o. Wọ́n á bá mi ṣọdé o. Ìfẹ́ rẹ̀ ni àṣẹ, ọ̀rọ̀ ẹ̀ ni ó kò ní yẹ. Ìfẹ́ rẹ̀ ni àṣẹ, kò ní sọ̀rọ̀ kó lóhùn ó sọ bẹ́ẹ̀ mọ́. Máa bọ́ lẹ́bọ̀. Kí n tún ní? Àìlé kí ló tún ṣẹlẹ̀ láàárọ̀? Kí ló dé tó o fi mú kámẹ́rà tó o fi ń dájú rẹ̀ síbi ọ̀dọ̀ ọ̀dọ́? Ṣé Ọlọ́run ni ọ̀gá ra? CC tẹlifíṣàn fún ni àbí wọ́n rà fún àwọn tí kí ọ̀nà tí kí ọ̀nù lé
tí bá kọjú CCTV sí Ọlọ́run ìyẹn tí bá kọjú sí sky kò ní rí báyìí náà ọ̀gá ló sọ fún mi pé àwọn ò rí visions tó yẹ kó rí láti inú ilé ó ní mo dẹ̀ ṣe feel pé ó yẹ kí n set as a graduate mo mọ gbogbo àwọn kìíní yìí náà why are you talking like this kò dá náà. sórí àti rẹ ti wá tú o gbogbo ọgbọ́n tó fẹ́ dá ló ti yé mi ṣé bí ọ̀fẹ́ lọ́gbọ́n kọjú kìíní sókè kọ́ mọ́ rìnnú ọgbà mọ́ kó wá di lóru kó wá kẹ́lẹ́kẹ́lẹ́ kó wá jí ọkọ̀ gbé kó jọ́ kó gbé ká ọkọ̀ ọ̀gá kó jí gbé sá lọ nítorí fẹ́ wá sínú àgbẹ̀. Àyìndé tó bá ní ẹni ìṣù pẹ̀lú mi ṣé bó yẹ kó lọ bọ́ọ̀gà ni kó béèrè lọ́wọ́ wọn á dẹ̀ explain fún ẹ pé àwọn ló ní kí wọ́n set kíní yìí o kí ló dé tó ṣe ń ṣe báyìí náà kó dá náà. ọ̀gá lọ́rọ̀ kò sọ àlà. ọ̀gá wá náà ṣé bí wọ́n ni mò ń pè. kí ló tún lè padà wá sí. ayé kí ló ti ń ṣe báyìí náà látìgbà tí mo ti dénú léyìí ló ti ń ni mí lára mo dẹ̀ respect ẹ gẹ́gẹ́ bí security officer tó jẹ́ wá rí pé mo máa ń dọ̀bálẹ̀ kí ẹni kí ló tún fẹ́ lẹ́yìn yẹn Àyìndé. ìṣòro tí mo ní pẹ̀lú rẹ̀ pọ̀ ara ìṣòro tí mo ní pẹ̀lú rẹ̀ ni pé ó fẹ́ débì kan lónìí ó fẹ́ sáré gámbẹ̀ lónìí náà bí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ jí àǹtí rẹ̀ gbé ṣégbà wọ́n jí àǹtí rẹ̀ gbé ọ̀nà ìrú ló yẹ kó máa fi wówó kí tó fi wá àǹtí rẹ̀ jáde ọ̀nà ìrú ni pé kó gbé ẹ̀yìn gbogbo ọkọ̀ tí mẹ́nu ọgbà kọ́ ọ̀dọ́gbọ́n lọ tà bàbá bá wo lọ tá bá wo bá náà nísìnyí ó lè jẹ́ kó gà gẹ́gẹ́ tiẹ̀ lọ sẹ́ẹ̀tì fún gan ó lè jẹ́ kó gà lọ fẹ́ dọ́gbọ́n jí gbé ẹ wà jó gà gbé ọ wà lọ gbóga pamọ́ bì kan ọ wà mọ́ gbé ká lọ gbé kinní kan 1,000 billion wá lórí pé ká wá gbóga padà àti rẹ̀ tuntun. ẹ̀yin ọ̀gá Àyìndé tó o bá jèdè mi wèrè kankan. Àyìndé kí ló ń ṣe ẹ̀ náà kí ló dé tó ṣe ń ṣe báyìí. bó mo ti ń ṣe. lágbára Ọlọ́run tí mo ń sìn lágbára pé mi ìlónú méjì pẹ̀lú ẹ àti èèyàn tó wà nílé yìí Àyìndé wà kó ní tiẹ̀ wájú ọ wàá kó lágbára Ọlọ́run àfi tí bá lónú méjì pẹ̀lú ẹ nìkan ló kùnú lé yìí because látìgbà tí mo ti dénú lé yìí mi ò mọ̀ ṣe tí bá gbé gbà wá ní mi ì mọ̀ gbé tí bá gbà wò wá ní mi ò mọ̀ gbé jọ kí ni mo rà ń gbà ìgbà tí ò ṣe pé ràn mí jẹ̀ràn ẹ ní nǹkan kan Àyìndé. àmì bí ti wá kóńtè mi bẹ́ẹ̀ ni wọ́n ní o ti kóńtè ẹ níṣẹ́ yìí torí mo ti lọ níṣẹ́ lọ pe ọ̀gá wa wọ́n wà á kọ́ ọmọ bíi pé o lè. ọ̀gá àwọn ọ̀gá ti já wọlé o. ọ̀rọ̀ rẹ̀ ni kò ní ẹ̀ ìfẹ́ rẹ̀ ni àṣẹ ọ̀rọ̀ ẹ̀ ni kò ní ẹ̀ ìfẹ́ rẹ̀ ni àṣẹ kò ní sára kọ́ lóhùn ò sọ bẹ́ẹ̀ mọ́ òun gbé ọ̀rọ̀ rẹ̀ ga jorúkọ rẹ̀ lọ ọ̀rọ̀ rẹ̀ ni kò ní ẹ̀ ìfẹ́ rẹ̀ ni àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ni kò ní ẹ̀. Mama. Níbo ló ti rí? Níbo ló ti rí wọn? Kí ló ṣẹlẹ̀? Sọ. Sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Níbo rí lójú títì? Òkúta ni. Níbo bẹ́ẹ̀ òkúta ni? Níbo nìṣó? Má lè já lọ. Aládùúgbò! Ẹgbẹ́ mi ò! Ẹgbẹ́ mi aládùúgbò ẹgbẹ́ mi ẹjọ́! Mami, ẹni tí nílé fún àìsàn Mami ẹjọ́! Wọ́n ní ẹjọ́ ẹ̀dẹ̀ wọ́n lọ́wọ́ ẹjọ́! Ẹjọ́ ṣàkóso wa! lékeleke ṣe tán fẹ́ mọ́ relé ẹ̀ fún. bó bá dànù kó sọ̀rùn rẹ̀ máa jọkùn má jẹ́ kó lò òun wọn bá jẹ lọ́rùn yóò má bá wọn jẹ sùnre lọ́rùn sùnre lọ́rùn. ayé olówó dáa wọn náà wo bá sọ̀rọ̀ ajókòó yìí kò tí tó dáa tó káwa náà tó nǹkan sórí tébù rẹ báwọn ọ̀gá tí máa ń tò kí máa gé kí wọn náà máa gé kí máa gé kí wọn náà máa gé ká tó báwọn ọ̀gá tí máa ń tò
pé bàbá tẹ̀ wá rówó ra gbogbo nǹkan mo tẹ̀ sí kinní láǹgbàtà àti ẹ̀yìn olórí fún àwọn bọ́ǹfẹ̀ tí wọ́n máa ń gbé wá tá a máa ń gé wọn ká gbé síbi kájọ máa gé tó ti yọ ìwọ kókó ibi tí mò ń lọ gangan ni pé tó rè mí gbogbo wa láti jọ mọ̀ ọ̀sẹ̀sẹ̀ ìgbà tá a bá sọ fẹ́ nìkan kan pé orí tí mo gbé wáyé o orí gm ni èèyàn gate mọ́ torí bó ṣe ń wò mí yìí mo ti pẹ́ lẹ́nu sẹ́ gate mọ́ tó ń wò yìí yes mo ti pẹ́ mẹ́ mo ti ṣe gate mọ́nù àbáṣárì mo ti ṣe gate mọ́nù Yar'Adua rí kó tó di pé mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe gate mọ́nù nínú ilé àwọn ọ̀gá kó o lè mọ̀ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn ńláńlá wọ́n ti sọ pé ẹni tí bá ti ń bó lówó ṣe kò sí túláàsì ni òun náà padà lówó torí pé ayé tèmi yàtọ̀ ọ balance ọ̀sádùn sójú kan ayé ti tiẹ̀ ni ọ̀wá ayé mi ṣebí ń jó ní tó dé ó sọ fún mi pé òun wá iṣẹ́ dẹ́rẹ́bà ìgbà tá a ti bọ́ orí iṣẹ́ tán ibi tí wọ́n fẹ́ ẹlẹ́mọ̀sọ̀rọ̀ rẹ̀ padà sọ bẹ́ẹ̀ mọ̀ ìwọ yìí kan ló ń ṣe dẹ́rẹ́bà ọ̀gá ò ti ń wá bó ti di pa wọn ò ti ń wá bó ti mọ ti amúgbá lọ́fíìsì ò ti ń wá gbogbo ẹ̀ kí ló dé tó ògbórí rẹ dúró sójú kan náà tó yẹ pé òun fò kí bí ẹyẹ wèrè ni. àyẹ̀wò what is that supposed to mean. ìbò òfò yìí náà ni. nǹkan tí mò ń tọ́ àti sọ pé kí ni gbogbo rádaràda tó ń sọ fún mi. ó dá mi lóhùn náà. òun tọ́ rádaràda. yes now ṣorí problem kan tí mo ní pẹ̀lú ẹni pé o kàwé tó bá jẹ́ pé o kàwé ni wàá ka ọpọlọ wọn wà ìkàwé yẹn wọ́n affect it because tó bá jẹ́ pé o kàwé ni wàá understand what it means to be a driver. ọ̀rọ̀ wèrè ń bẹ lẹ́nu rẹ̀ ìjó ti jọ ọ̀gá náà nù èmi ò kàwé ìwọ tó wá kà sí ló bí dà. Femi! Yes ma'am. Femi! Yes ma'am. And what did you tell me yesterday about the car? ẹ má bínú mọ́ mo sọ fún yín pé táyà mọ́tò yẹn lẹ́yìn ó ń jù torí mo yín drive ẹ mo rí pọ́wọ́ mi ń drag gan. Ọwọ́ ẹ̀ ń gbọ̀n ayé ẹ̀ náà dẹ̀ wà ń gbọ̀n pẹ̀lú ẹ̀. Yes, because táyé ò bá gbọ̀n ni ó yẹ kó mọ̀ pé by this time ó yẹ kó ti ṣe mọ́tò yẹn. kò sí wàhálà mà ẹ jẹ́ kí n lọ fix ẹ̀ lọ. I give you 2 minutes, just 2 minutes. Kò fi fix car yẹn in order because I'm dressed to go out and the car is not ready. Because mi mọ̀ nǹkan tó ń ṣe é mi mọ̀ bí tó ti mú ẹ wá tó kàn wá ń fi ẹsẹ̀ òsì tó fi ń da gbogbo setting nínú ilé mi rú. Be careful. Má sọ fún mi pé kí n má bínú. That's the only thing you've been saying since you got here. Kọ́ má bínú, kọ́ má bínú. Bẹ́ orí ẹ̀ kò bẹ ẹlẹ́dàá ẹ̀. You irritate me actually. And you, kí ló ń ṣe bí? Èmi mo. Ṣé ibi tó fi ẹ́ ṣòro? Ibi tó bá fẹ́ lẹ́mọ̀ ṣòye ṣọ ni kẹ̀ máa ṣọ́. Ṣé àyè ẹ dé bí báyìí? I give you 2 minutes. Sọ́tọ̀ olórí burúkú ní panasol lẹ́yìn ṣé bíbí olórí burúkú rẹ̀ jókòó sí tó ọmọ fèbó fò táwọn sọ fún mi pé àmì kíní kan àmì kíní ó ṣe fèbó wèrè lójú àwọn màdàmú ni wọ́n fèbó nínú èèyàn ń dùn bí pé kí n mọ́ láwọn lẹ́nu olùsì bí ọmọ fèbó wèrè tiẹ̀ orí ní ọmọ fi sọ́ọ̀kì ẹ̀ wèrè ògbébò tán sábà ti ṣèbó kan yóò borí kun kò lè dá ṣèbó kọ́ lọ gírí. Femi. I'm sorry. Kí ló ṣẹlẹ̀? Why are you so carried away? What are you thinking? Femi sọ̀rọ̀, kí ló ṣe ẹ́? Kò sí nǹkan kan sẹ́. Ló dẹ̀ wá lost in thought Toyin. Kí ló rò? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan ó dẹ̀ dúró síbẹ̀ yẹn ó dẹ̀ wà múdi ó dẹ̀ níjẹ́ kò sí nǹkan kan. Kí ni nǹkan tó ṣe? Mo wà òkè. Ó wà òkè. Kí ló ṣe? Ó dẹ̀ sọ̀rọ̀. Mi ì fẹ́ fi tèmi disturb mi. Ẹ má worry, mo wà òkè. Sọ̀rọ̀ kí ló ṣe? Talk! Ọ̀rọ̀ mọ́ sí mi. Ó ti sú mi. Tí bá ní kò sú mi irọ́ ni mò ń pa. Ara mọ́ sí mi ò yá lọ́spítọ̀ ni. Wọ́n dẹ̀ sọ pé a ní ìdàtí san 250,000 naira advance fún nǹkan tó ń ṣe wọn kí dókítà tó lè attend sí wọn. Mi ò mọ ibi tí mo fẹ́ gbé gbà. Ọlọ́run rí mi tán. Mi ò mọ nǹkan tọ́lọ́run ṣe ń ṣe báyìí fún mi tọ́lọ́run fi ìyà jẹ mí. Ibo ni mo fẹ́ gbé gbà? Ibo mo fẹ́ wá 250,000 sí pẹ̀lú sálárì tí mò ń gbà? Ti sú mi. Kí ló ṣe wọ́n àti kí ni wọ́n tó kó ṣe wọ́n? Ṣé nǹkan tó ń ṣe wọ́n tẹ́lẹ̀ ò lè tó yìí? Bẹ́ẹ̀ tí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló fi serious sí. Dókítà dẹ̀ sọ pé tàbá ti wá owó yẹn wá pé mo ń dá ẹ̀mí wọn légbodò ni.
Ẹjọ́ torí Ọlọ́run kí ni mo fẹ́ ṣe? Mi ìdẹ fẹ́ lose màmá mi ti jìyà gan. Wọ́n ì tí jẹun ọmọ mi, wọ́n ì tí gbádùn mi látàárọ̀ dalẹ́ gan rí. Fẹ́mi, ẹjọ́ ẹ ti pọ̀ jù, ó ti rojọ́ jù. Mọ́mí ẹ kíní kan kò káwọn lábàárù àwọn kíní kan. Ẹjọ́ yẹn ti pọ̀ jù. Kí ló ṣe wọ́n ni mo béèrè lọ́wọ́ ẹ̀? Wọ́n sick, fine. 250, 200. Màá help ẹ ní oye tí agbára mi bá gbé ṣá. Mo máa fún ẹ. Màá ṣá help ẹ. Fẹ́mi, bí ọ̀rẹ́ mi ṣe sọ yẹn, oye tó bá fún ẹ máa bẹ́ẹ̀ fi kún. Iṣẹ́ tí yóò ní bàjẹ́ ní ṣorí burúkú. Gbogbo àdáwọlé yín ló máa yọrí sí rere lágbára Ọlọ́run. Ẹ ní gbé nǹkan sọnù bí ò ṣe bí ọmọ ẹ ṣe mo dúpẹ́ ni. Ẹ jẹ́ kí n dúpẹ́. Ẹ ní mọ nǹkan tẹ́ ṣe fún mi. Wọ́n ní torí bá dúpẹ́ orí. Fẹ́mi, má lọ. Take care of yourself. Kó bá mi kí mo sí Ọlọ́run á fún wọn ní àlàáfíà. Pẹ̀lẹ́. But babes, what's the problem with this guy? Kí ni problem ẹ pẹ̀lú bọ̀bọ̀ yìí? Àánú ẹ̀ ṣe ni. Pẹ̀lẹ́ aláàánú Samaritan, àánú ẹ̀ ṣe. Wàhálà ẹ̀ pọ̀, ìwọ bọ́ ni wàhálà ẹ̀ pọ̀. Gbogbo nǹkan bọ̀bọ̀ yẹn wà kó máa gbé bẹ́ẹ̀ ni pé ṣé ìṣe pé nǹkan mi wà ń bẹ ṣá? Ṣoṣọ́. Kọ́sọ̀ rẹ ò yé mi. Màá mu díríkì sórí ọ̀rọ̀ ẹ̀. Èmi bá mu díríkì sórí ọ̀rọ̀ ẹ̀. I swear it will really matter. Though funny, but nǹkan bẹ́ẹ̀ ni mi ò count ẹ̀. Anyways. Ṣọmọ pé idiot ni. Ṣọmọ pé foolish. Please, what exactly is your problem? Kí ló dé tó ṣe máa intimidate gbọ̀gbọ́ yẹn? Ṣé torí bàbá ẹ̀ lówó? Bàbá ẹ̀ ló kó wá lówó, kí ló dé? Ṣé ìwọ ló lówó ni? Èló ló wà nínú àkáǹtì ẹ̀gọ́ tó ń gbin? Kí ló ṣe gbogbo tó pè pàtó kó wá play fún ẹ? Kí ni nǹkan tó ju ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Stephanie, ṣé ẹ̀gbọ́n ẹ̀ náà ló ń sọ̀rọ̀ síbẹ̀? Èèpo. O stupid. Ẹjọ́ ponú ni. Mo ti ẹ̀rù bóyá òun bẹ́tà. Ọ̀rẹ́ tẹ́jọ́ òpònú ní ẹjọ́ foolish. Ọ̀rẹ́ òṣì tẹ́ lè bára yín sọ̀rọ̀. Tẹ́ ṣe ní àwọn tóun ó máa rí driver, ó máa rí pín. Ó máa gbé oh it's my father's driver. And so. Stella, ṣé àwa ni Stephanie sọ̀rọ̀ síbẹ̀? You must be very stupid and rude. Wọ́gọ̀, you must be very stupid and rude. Ṣé ilé ìfà bẹ́ẹ̀ tó lè bí báyìí? Ṣé ilé ìdájí ẹ̀ tó lè bí báyìí? Wọ́n lè tó ẹ ọ̀gbẹ́ kọ́ ni. Ó ní bàjẹ́. Shut up! What's going on in this house? Hello? Good afternoon, my dear. Ṣé tún ti bẹ̀rẹ̀? Kí ló dé ẹ̀ wọ́gẹ̀ nínú ilé? What's going on? Can somebody tell me what's going on in this house? One Stella and Stephanie. One torí driver. Driver, daddy mo. Ẹ̀gbọ́n, lẹ́yìn méjèèjì ń wọ́gẹ̀. And you? How many times am I going to tell you not to disrespect your elder sister? She started. Shut! If you mention one more word, I will smash your face. Do you hear me? So driver lẹ́yìn méjèèjì ń tí ilẹ̀ torí ẹ̀ wọ́gẹ̀ nínú ilé báyìí. And you won. I've told you times with that number. Tọ́mọ mi bá ṣe wá fẹjọ́ ẹ̀sùn. Wọ́n fẹjọ́ ẹ̀sùn kẹ́yẹ ṣe bí orogún nínú ilé. Mom, driver, Femi, ó gbọ́dọ̀ kúrò nínú ilé yìí. He's not going. Báwo ti ẹ ṣe dé? Ìwọ ló employ ẹ ni àbí wọ́n ló ń sọ salary fún? Ṣé wọ́n lọ gbà á síṣẹ́? Ara yé mi o. Lẹ́yìn méjèèjì wọn ń wókè lọ́wọ́ ń gbóhùn yín ta lórí ọ̀rọ̀ driver, a domestic staff. Really? Ojúgbà mi ti fẹ́ méjèèjì. Ìwọ fèmí sílẹ̀ ní kitchen ibi tó ti ń help mi, ìwọ wá sí ibà ìwájà. Bàbá yín tó fẹ́ dé. Bàbá yín tó fẹ́ dé. Òun ti báwo jẹ́ o? Don't worry. I don't have time for this. And I don't want to hear another word from both of you. I don't want to hear another word from both of you. Ìwọ bẹ̀ mi ṣiṣẹ́ lọ́wọ́ ní kitchen ó jáde sí bíbẹ̀ wá ń pariwo àbẹ̀. Bàbá yín tó fẹ́ dé. Mo
Move on. Move on. Darling. Yes, love. Something I want to talk to you about. What's that? It's about your daughters. My daughters? You shall mommy. Talk to me. Honestly, I'll be honest with you. I'm highly disappointed in them. Kilo Shiwu, bá mi sọ̀rọ̀ now. Come on. I don't understand. Kí lorúkọ driver tí tuntun tẹ̀sẹ̀ gba Femi. Whatever his name is. Kí ló ṣe? How? Why is he getting over familiar with my daughters? And he's leading them on. The other day, in recent times, àwọn ọmọ yẹn máa argue unnecessarily. And orí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ló ń argue lé lórí. I don't find it interesting. Ọkùnrin ni, why don't get comfortable láàrin àwọn obìnrin? Ó wọnú ilé onílé. Ó dẹ̀ rí pé obìnrin ni àwọn ọmọ tó wà nínú ilé yẹn. Ó yẹ kó fi ààyè sílẹ̀. Wọ́n ń ṣọkùnrin now. And he got himself so comfortable around them. Ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé inú ikùn kan náà ni wọ́n ti jáde. Come on. Only dirty mind. How? Mo máa mọ tí mo bí now. Come on. Kí ló fẹ́ fi driver ṣe? Mo nínú wọn dùn pé àwọn rí ọkùnrin nílé. Wọ́n ọ̀rọ̀kùnrin. He's a domestic sir. Kò kí ń ṣe ọkùnrin tó máa he's not welcome in my living room. He's not welcome in my home. He's not welcome around my children. Ẹ̀yin Yorùbá ẹ̀yin àgbà náà lè pa lówe. Ẹni ọmọ ò kí ń bá ìpele ìyá ẹ̀ kó ṣe aṣọró. Àwọn ọmọ mi ti fẹ́ máa ṣe aṣọró now because èmi ò ṣe báyìí ní kékeré. You don't get it right. Like I've told you, inú wọn kàn dùn ni. Àwọn ọmọ mi ò ń ṣe, they are not repulsive. Ọmọ dáadáa ni wọ́n ń ṣọmọ burúkú. Ó ṣe má ṣe irú kan bẹ́ẹ̀. Come on. Anyway, èmi ò ní lájú tèmi sílẹ̀ kí tá lùbọ̀ kó wọ. Please tell him he's your driver. Ẹ bá mi sọ fún kó stay clear away from my children. Mi ò fi àwọn ọmọ tèmi ṣeré, mi ò dẹ̀ fẹ́ wàhálà. Ọkùnrin ni kó jẹ́ kí iṣẹ́ ẹ mọ nídìí mọ́tò. Kó má gbé iṣẹ́ kankan wá sínú ilé níbí báyìí. Yes, I mean it. I'm not happy about it. Àríkẹ́, mo sọ fún ẹ, inú àwọn ọmọ yìí ń dùn pé àwọn jàjà rí ọkùnrin láàrin wọn. Wọn lẹ́gbọ̀n ọkùnrin, wọn lábúrò ọkùnrin. Mi lọ́mọ ọkùnrin. Ṣé o ti máa ń bọ́ ṣe ṣe inú mi máa ń dùn? Don't you get it? Inú mi máa ń dùn pé Ọlọ́run dash mi ní ọmọ ọkùnrin. So you're trying to remind me? Don't get it wrong. No, that's what it means. You are reminding me. You pay me a thief for no more. Come here. Come. Obìnrin. That's your problem. How are you guys doing? Hi, Daddy. Yeah. Do you guys need anything? Daddy, the money. Kòkòrò jobi ni ẹ́, ó like owó, ó yàtọ̀ sí ìyá yín. Ṣó ti check account ẹ? Oh, thank you, Daddy. It's not to appreciate your dad. We go to Daddy, okay? Yes, Daddy. Don't be naughty, girl. Ọmọ dáadáa ni bàbá máa ń like. And you, are you cool? Daddy, nǹkan tá jọ sọ. Ojowu ni ẹ́, ojowu àbúrò ẹ̀, come on, check your account. Ẹ ṣe sàn, mo ti rí. Wait, my daddy, oya, kúnlẹ̀ kó kí mi, come on. Daddy. Kúnlẹ̀. Daddy, ṣé kò ṣe pọ̀ ju tèmi lọ ṣá? Anyway, jókòó padà, ẹ̀gbọ́n ẹ̀ ni. Ó yẹ kí n là, ó kò kí n jẹ́ ti bàbá tó mọ́, kó má làálàá. She is your elder sister. So, I'll see you guys soon. Money meeting, huh? And Femi, sir, she mọ́tò ti ready? Yes, sir. Okay, get the car key.
ẹ̀ ń wo bó mi ti yọ lára ẹ̀. Olówó tó bá mọ̀ kẹ́ ọmọ àṣetọ́jú ẹ̀ rẹ̀. That's money. So, what are you waiting for? Lọ sí the mọ́tò. Lọ máa wọ́n mọ́tò fún mi. Sure. Fela, Daphne. Daphne. Má yọ mọ́ burúkú. Láti ọjọ́ tó ti mọ̀ mí ṣéyàn burúkú ni mí àbí mo burú sí ẹ rí. Rárá o ẹ ṣéyàn burúkú ẹ sì burú ẹ burú o lẹ́yìn tí ẹ náà mo fi ṣàlàyé pé ẹ burú ẹ wùwà tí ọ̀dà sí rìn lẹ́yìn ìjọ kan báyìí tí inú burúkú sì yín bí tẹ ní kí àwọn sọ́jà kí wọ́n wá gbé mi kí wọ́n fìyà jẹ mi àtijọ́ kan tí ẹnìkan tó wá àwọn ọmọ yín wá tí mo jẹ́ kó wọlé lójijì tẹ ní káwọn ọlọ́pàá wá gbé mi àtijọ́ tí. Shut your mouth. You talking too much. Àtijọ́ tẹ ní ìkúnlẹ̀ kí mọ́ lókè kí mọ́ lọlẹ̀ láì lọ báràkì mo fẹ́ rántí. Ó ṣe ni tí o bá ṣe mo ò ní díò pẹ̀lú ẹ. Now tell me kí ni o observe kí ló rí láàrin bọ́ọ̀lì pẹ̀lú àwọn ọmọ mi. Sátà àwọn èmi ọmọ fẹ́ mọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni ẹni bá ti dàgbà nù lé ọ̀gbọ́dọ̀ dàjẹ́ ní tí ń fi ojú wọn rí ọ̀dà o. Dákẹ́ ẹnu ẹ̀. Talk. Tó ti ń yé yín ọ̀gá sẹ́rí tí mo bá ní kí n máa sọ lọ ilé òkun àmọ́ tí mo mọ̀ ní pé ọmọkùnrin olórí burúkú ni o àpọ́lá àgínní mi lábẹ́ rẹ o tó bá gbá àwọn ọmọ yín mú gbà mí báyìí ní kí tòun òfò ń bẹ lẹ́nu wọn. Shut your mouth. ẹ má bínú sá ẹ má bínú sá. Àwọn ọmọ mi lọ sọ̀rọ̀ pa ẹ̀. ẹ má bínú sá. Sọ ẹnu ẹ̀. Ó ti yé mi bá. náà mo lè tẹ́tà láyé bọ́. Ẹ sá with all due respect. You are a dead mate. Tó ti yé yín ṣé wàá rí tí ń dùn èmi jù ni pé èmi ti mọ̀ pé orí tèmi gbé wá látọ̀run kì í sórí kí n fẹ́ ọmọ olówó. Tó ti yé yín dápòrí kí n fẹ́ ọmọ olówó ni ebí mi náà ti pẹ́ ń bí ṣé bó yẹ kí mo ti pẹ́ mi náà. Are you mad? Yes sir. Are you talking about my own daughters? Nǹkan pa àwọn dọ́rà yín ní tèmi ń ṣàlàyé ni pé àwọn àǹtí Stella. Àwọn ọmọ mi náà ni wọ́n sọ pa ẹ̀. Ṣé àwọn ọmọ mi ni wọ́n sọ pa ẹ̀? Bẹ́ẹ̀ ni àní tẹ́tẹ́ wàá rí tí ń dùn mí jù ni pé tẹ́rọ ọmọkùnrin yìí kì í ṣe kúrẹ́ o. You're mad, man. So you too want to be sleeping with my daughters? Sir, ẹ jọ̀ọ́ sir, ẹ gbọ́rọ̀ tèmi náà. Ẹ jọ̀ọ́ sir, gbogbo nǹkan tó ń sọ pátápátá false allegation mi mọ anything pa ẹ o. Mi ò ṣe. Mo ní ọjà tẹnu ẹ. Wọ́n ní àkín jayọ lọ́ba. Káṣù sára. I gave you a privilege. And you abuse it. I appreciate it, sir. Mi ṣe nǹkankan. I hired you. You're fired. Sir, ọ̀tàn fún ọ, iná ti jó, iná ti jó, iná ti jó. Tí bá tún gbọ́dọ̀ kan lẹ́nu ẹ̀. Máa kó kí bọ́ lórí. Ẹ má bínú sá, iṣẹ́ ìwèrè tún píìkì padà. You're a madman. Ó sọ fún mi sí pé ṣé ń dẹ́rùn lára mi. Kú ní burúkú. Dákẹ́ ẹnu ẹ̀. Yes sir. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tó ń sọ irọ́ ni. Kò sí nǹkan kan láàrin mi àtàwọn ọmọ yín. Dákẹ́ ẹnu ẹ̀. Kò sí nǹkan kan sá. Mo ní ó dákẹ́ ẹnu ẹ̀. Ẹ pẹ̀lẹ́ sá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ pẹ̀lẹ́. Nítorí ìṣe ọmọkùnrin jẹ mí. Mo wá rí ẹ. I hired you out of pity. The next thing tí o wá ń ṣe ó wá fẹ́ kọ ẹ̀yìn àwọn ọmọ mi síra wọn. Mi tó bẹ́ẹ̀ wò sá láti gbà tẹ́tí gbà mí ni mo ti lóyà sí 100%. Àwọn ọmọ yín gan ti di family mi. Ẹjọ́ nítorí Ọlọ́run ṣe é má gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yìí sọ Ọlọ́run ọba. Ẹ wo ọwọ́ mi funfun nẹ́ni mi ì ṣe anything. Láwẹ̀. Ẹ wo ọwọ́ mi. Láwẹ̀. Ẹ wo ọwọ́ mi sá. What is this? Ẹ wo mi. I don't understand. Nǹkan náà fún mi ni mi dẹ̀ lo against mi lo fún àwọn ọmọ yín rárá Ọlọ́run. That's what you using
to break my heart. Mi ti lò fún wọn sir, mi lò rárá fún wọn. You're mad. I don't want to see it. Zip up. Ẹ wọ ọ̀gá mọ́jọ ojú o. Tọ́bí ojú ẹ̀ bí ìgbà téèyàn sí gbáwò ní ẹ lọ lẹ̀ wẹ̀. Kódà mi ṣe kọ́kọ́. Back anyway. I'm going to give you a second chance. Torí abiyamọ ni mi. Mo dẹ̀ mọ rírì kéèyàn bímọ ọkùnrin. But next time, if you try such with my daughter. Ọ̀gá ọmọ ti fẹ́ jẹ́ ní. Má fi hàn ẹ́. I'm a fire little man is struck. You're mad. If you don't take time, I will fire you. Má fi hàn ẹ́ pé ọmọ láfíàjì ni mí. Pé ọmọ láfíàjì wọn kì í kéré. Má bọ́gbọ̀ lójú ẹ. In fact, I will kill you. Don't. My try such with my daughter again. Àwọn tó ń rán ẹ wá pé kó wá gbẹ̀san lára mi. Sọ pé ó bá mi lé. Stand up. Go and start the car. And you, open again. What do you want? You're a madman. Sir? Go and start the car. Go to what is that? Bastard. Open the gate. Ṣé ìbéèrè àti pé iṣẹ́ lẹ́nu iṣẹ́ lọ́la lọ síbí lẹ́nu lọ síbí lọ́la àgàgà tóun bá ti sínlé báyìí gbogbo iṣẹ́ yẹn máa ń wà lọ́rùn mi Àbújá lẹ́nu Kaduna lọ́la má bínú kúkú máa ń bèèrè. Iṣẹ́ ìlú iṣẹ́. Wọ́n yẹ kí wọ́n náà mọ̀ ọ́n pé iṣẹ́ ni ọmọ iṣẹ́ yàrá ṣàkóso ẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ ló dúró lọ́wọ́. Ìyá rẹ̀ ló lówó lọ́wọ́. Bàbá tí máa sọ̀rọ̀ sí à ń pè bàbá mi lè lówó lọ́wọ́. Stop. No, that wasn't what I meant. Mo kàn ń ṣe láti sọ fún ẹ pé okay in this context àwọn parents ẹ̀ ló lọ́wọ́ kò sí pé ìwọ̀n kan náà lè dùn ẹ̀ dé bó rọ̀ wá báyìí. Bàbá ṣiṣẹ́ kó wà nínú àjò wọn òyìn tó bá gbójú lógún asán ló gbójú lé. Yes, who is there? Comment. Auntie Stella. Wọ́n tó tẹ fẹ́ gbé jáde wọ́n mi sọ pé kò possible torí pé àwọn fẹ́ gbé jáde lẹ́nu. Ọmọ tí bá yín àárẹ̀ ní second client sí àgbẹ̀ yẹn ìyẹn lè máa gbé jáde lẹ́nu. Sọmọ tí ní kọ̀fọ̀ ọmọ tó ṣẹ́ lẹ́nu. Mummy. Bàbá olè yìí rèé. Ó lè ní bọ̀bọ́ yìí náà. Wọ́n ti bá mi ṣiṣẹ́ rí. Náà ọ̀dọ̀ ẹni tó yẹ pé ìjọ tí mo máa lé tó yẹ pé ó wá bá mi ní. Sí, sọ fún bèrè lọ́wọ́ ẹ̀ ṣé o ò bá mi ṣiṣẹ́ rí? Sọ fún pé ṣé mi ò tí mo tí mọ́lé rí? Fẹ́mi, ṣé lóòótọ́ ni? Okay, ṣé mi ò tí ẹ mọ́lé rí? Èmi sọ̀rọ̀ òótọ́ ni. Ṣé no leave me alone. Really? Kí ló sì pẹ̀lú yín? Ohun tó bàjẹ́ àti ìjáde ní pariwo, please. Sí, kí ló sọ pé ó ṣe yẹn? Driver daddy, new driver daddy. Right? We must stop iṣẹ́ pẹ̀lú yín. Because I'm not good. Look, I'm not going to take this. Fẹ́mi, kí ló ṣẹlẹ̀ láàrin wa àti láàrin? Kò fi taratara yé mi, ó pè é lólè. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. Bí ó ṣe pé mo ti fà ṣiṣẹ́ lórí. I was once a staff and ó dẹ̀ pariwo lè mọ́ mi.
láàrin mi àti Ọlọ́run. Gbogbo nǹkan tí máa jẹ́ ni mo fi búra. Mi ì mọ̀ kankan ní gbogbo nǹkan tó parọ́ mọ́ mi. Àmọ́ Ọlọ́run lórí mi ó lè rí ẹlẹ́dàá mi. Mi ì mọ̀ kankan. Omi ìgbéyàwó ti bá ṣiṣẹ́ rí. O bẹ̀rẹ̀ iṣẹ́ anything ò ṣẹlẹ̀. Ó kàn parọ́ mọ́ ẹ, ó dẹ̀ lé ẹ. Are you sure? Ẹni tí ò lówó lọ́wọ́ lẹ́nu àmúṣàròyé. Tó bá sì wá lẹ́nu àmúṣàròyé, etí ta ló ti fẹ́ dùn. Kò sí kan tí mo fẹ́ sọ jù kan tí mo sọ lọ. Ẹ mọ̀ wọn pé lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ti bá mi. Tọ́pọ̀ àmọ́, òtítọ́ máa padà lékè. Inú máa kọ́kọ́ ń fa gbogbo ọdún sọ mọ́ mi. Ní láti máa kéré ẹ̀ ní láti sọkàn bọ̀. It's hard me men to believe either you are Larry or yóò yé mi. Ó dábàá ni pé ò fẹ́ bá mi sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Sọ fún mi. Àti Stella. Èmi ò kí ń tú igi. Ọlọ́run ṣe dá mi, mo máa ń so igi mi. Òun tún igi, o máa ń so igi. Irú òwe yẹn nìyẹn, òun sọ̀rọ̀ lówe. Mi ò understand. Ó yé mi. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni mo fẹ́ mọ̀. Nǹkan tí mo fẹ́ sọ ni mo ti sọ fún mi. Èyí tẹ́ tún lọ yìí sí yìí, ká má retí yín to when? In the next 6 months? Mo sọ fún ẹ, mi sọ pé mo máa pẹ́. Mo ní mo ò ní wálé until tí màá ti achieve nǹkan tí n fẹ́ lọ ṣe náà. That's what it means literally now. The last time tẹ́ glory statement yẹn fún mi, ẹ lò almost 5 months thereabout kẹ́ tó padà wá sí ilé. You always say, I won't come home until I achieve what I've gone for. Bí iṣẹ́ yẹn ṣe gbà ni. Okay o. We're talking about money. Ṣé ẹ jẹ́ ṣọ́ọ̀pẹ́ ìtì ní family mi sí US báyìí? Anyway, mo ò ní family mi. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni a kì í fi hàn ọmọdé. Nítorí mo fẹ́ lọ, mi ní láti lọ fúnra mi kí n lọ mójú mi tó. But Daddy, last year, tẹ̀sí lọ 6 months lẹ́lò. Tẹ́lẹ̀ tó fọ́ wa pé ẹ̀ ní pé, but Daddy ṣé àwọn nǹkan tẹ lọ ń ṣe? Ẹ lè ṣe lórí fóònù. Nítorí náà mo ṣe ń ṣe wàhálà. Ọ̀rọ̀ owó là ń sọ nípa ẹ̀. Ó ń ṣọwọ́ kékeré. Ok, ẹ fẹ́ kí n jókòó tí yẹn kí n máa wojú yín. Ṣé nǹkan tẹ fẹ́ yẹn? That's not it. Fojú wa sọ́nà ni. Anyway, mo fẹ́ surprise ẹ. This time around, I'm not going alone. I will be going with my beautiful daughter. Personal assistant. Mom, how did you arrive at this? One shilling in madam. I'm not serious. Daddy. Nítorí ìyẹ́ mo ṣe ṣe bẹ́ẹ̀. So that tó má tẹ̀lé mi lọ, a lè máa monitor nǹkan tí mò ń ṣe lọ́hùn. Ọkàn yìí a lè balẹ̀ pé kò lè fún mo ti ní family mi ń ta. After all, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́hùn, a tèpẹ̀, a wá padà pílẹ̀ fún mi. Ẹ jọ ń gbà wọlé tí jọ ń pa ilé rẹ ti fún un. Our little secret. Surprise! Really? Yeah. Nítorí màrìwò kí n sọ fún àwọn fẹ́lẹ̀ tán fi ń yọ. Ìyẹn lábẹ́ mú mi nínú ilé iná. Well, she's going with you like you are going to meet me. Kálí mọ̀ pé mi àti ààrẹ. Oh, you girls should hang on. Ẹ jẹ́ kí èmi bọ́kọ̀ tèmi sọ̀rọ̀ náà. Come on, don't be rude to your sister. That is insolent. Yeah, tell her sorry. Come on, say that. She already knows I'm sorry. Okuti. Ẹ wo tí wọ́n kọ́ ní ṣe mi o. So you would leave me and go with her. Kí ló ṣẹlẹ̀? Kò ń ṣe mi àti yín ló yẹ ká jọ lọ. So o tún jowó pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Okay, next time, èmi àti òun la jọ ń lọ. Irọ́ o kò lè work. Next time, a jọ ń travel ni. Ó ṣe díẹ̀ tèmi náà fara mú kọ mi náà. Ojú òwú yẹn. Tó bá yá sí àwọn ọmọ mi ń lọ́lé ọkọ èmi àti ẹ̀ nìkan lé. Orí ti ń bẹ̀ mú. Bí àtẹ̀ ń jìn bá ti náà bì. Stella.
gbogbo gbà lọ lánàá tí mò ń wá ẹ̀ káàkiri. And then the next thing I saw the driver drop you off. Ẹ má bẹ̀rù sí pé mi ò dágbére kí tó kúrò ní. I'm too sorry. Ẹ má bẹ̀rù. Tẹ̀lé Fẹ́mi lọ́wọ́ mọ́ mi lọ́sítítù. Condition tí mọ́ mi Fẹ́mi wà ò dáa. Condition tí mọ́ mi ẹ̀ wà ò dáa. And how is that your own business? Like, ṣé o tán mọ́ wọn ni? Ṣé mọ́mí ẹ̀ jẹ́ grandma àti ẹni? Àbí ṣàbúrò bàbá ẹ̀ ni? I don't understand. What's your connection with mommy ẹ̀? Tó fi máa gbé ra ẹ̀ nínú ilé bàbá ẹ̀ tó máa lọ sí hospital lọ gbóyàn. Without my permission. Mi má bínú. Oh, sis, I'm sorry. Mo mú test náà pẹ̀lú mọ́mí ẹ̀. Mo ya picture pẹ̀lú wọn. Picture? Ẹ lọ kíyàn lọ hospital tún ya picture. Ẹ̀yin ọmọ ìlú ṣá. Kẹ́rin. Eléyìí. Ó ṣojú báyìí. Poetry ain't look familiar. Did you take another one? Let me see another one. Ṣé mo wọ́n ni? Tinúkẹ́ rèé náà. Tinúkẹ́ rèé náà. Ẹ gbà mí. I know her. We used to be friends in Jos. Yes. Hold it. Biological mother. Dúró. Kò jẹ́jẹ́ Fẹ́mi ni ọmọ tí mo mọ̀ nígbà yẹn, ọmọ kékeré tí mo mọ̀ nígbà yẹn o. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. I know her now. I know this woman. She's my friend. And you know that hospital? Very well. I need to see. Ìfẹ́ rẹ̀ ni àṣẹ, ọ̀rọ̀ ẹ̀ ni kò ní ẹ̀, ìfẹ́ rẹ̀ ni àṣẹ. Wọ́n gbà ti jẹun tán, mo ti fàwọn ọjọ́ tuntun ìkẹ́ Wednesday fún mi ṣọpọ̀ lọ, no she's getting better now. Okay, ẹ báyìí kí n mi disturb yín, máa check wọn lálẹ́. All right. Okay then. All right. Okay, bye. That should be the doctor. Yes, ma'am. That's the doctor. Doctor in there. What? You didn't tell me anything about this. Madam, one division. Femi, báwo ni? Okay. Àtinúkẹ́. Èmi ni ìbòmí. Ojú ẹ̀jú dáadáa. Báwo lẹ ṣe mọ̀ ní? Báwo ló ṣe jẹ́? Rárá o. Rárá. Gbogbo ojú. Àtinúkẹ́. Ta ni ó sọ̀rọ̀? Èmi ni ìwójú mi dáadáa. Mo kàn lájú mi lẹ́nu kò fi bẹ́ẹ̀ dúnà dáadáa. Ṣùgbọ́n òun tí mo gbọ́ yìí àti bí mo ṣe ń wọlé dàbí pé Àríkẹ́ ni. Àríkẹ́. Àríkẹ́ àdè náà ni. Àríkẹ́. Àtinúkẹ́. Báwo ló ṣe rìn? Kí ló ṣẹlẹ̀ láti bo sí bo? Báwo ló ṣe rí báyìí? Mo ṣe bára mi ni. Ṣáàrí kojú ló ń dùn mí o. Kò dúnà bí mo ṣe fò lálẹ́ mi ìfìrí kan dáadáa mo kàn rí fírífírí ni. Ojú ni mo pè bí nǹkan mi tún ṣe ráwọ̀ nìyẹn o. Ayé mi, ọkọ ẹ ti dààmú, ọkọ ẹ ti wá ẹ, ó ti wá ẹ títí ó ti ṣe wàhálà. Ọkọ mi. Ó dààmú, ó ṣe wàhálà. Bídèmí ńkọ́? Ẹ̀rọ. Kí ló dé? Àǹtí Bídèmí ti kú. Kí ló dé? Ayé mi. Báwo lè ṣe ṣe? Àwọn oríire wo ti tó ọ̀rẹ́ mi máa ké ọmọ tó máa ṣẹlẹ̀. Mo ní ìdá ti get in touch pẹ̀lú ọkọ ẹ̀ torí mo ti sọ fún wípé tí anywhere tí n bá ti kófì rí ẹ báyìí tí n bá ti fojú rí ẹ I will make sure I get in touch with him. Mo intentionally store number ìsíbì kan ni. Mi ò tiẹ̀ wá mọ̀ pé ara mi ni sọ́tì ìmùlá yé mi o. Mo láti pe ọkọ ẹ̀ kí n sọ fún pé mo ti rí ìyàwó ẹ̀. Tinúkẹ́ látọdún yìí
látọdún yìí. Stella, wá kí ló rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ náà? Ìgbà ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ lóòrùn. Ìgbà ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ smellos. Come on, take a good look at me. Keep girlfriend say me. Ìwọ, o lọ date olóòrùn yẹn, o lọ date smellos yẹn. For what? Àrífín lẹ́yìn now. Criminal, Bob. No. Juwon, no, don't tell me this. Do not tell me that I sọ fún ẹni tó yẹ kó máa bá sọ̀rọ̀ bí lòun sọ fún pé kí n stop, I should not do this. Really, kí ló ṣe Stella náà? Èmi pè wọ, mò ń pè ò pick call me nítorí nuisance yẹn. Really? Uncle Larry. Talele. I'd like you to take things easy. O funny. No, kí ló ṣe bó lè sọ bàtà bẹ́lẹ̀ náà. Who are you? Mo bá yọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ nbá àwọn sọ fún mi pé kíní. Kí ló mú ẹ náà? Kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Ó wá tọ́tọ́ wá fẹ́ máa fi èmi máa compete pẹ̀lú smellos kan. Really? Bàbá criminal yẹn. Jọ̀sọ́ fẹ́ máa embarrass mi nílé bàbá mi. Ilé bàbá ẹ̀. Ibi táwọn boys ti ń ṣe fàájì. Ilé ọtí fáwọn boys. No, má fọ ọkàn mi jọ. Ilé ọtí fáwọn boys. Ìkọ́ táwọn boys ṣe paṣáyó. You call a hut a house? Really? Really? Are you funny? Hello, ni bàbá ẹni. Who is your father? No, tell me, who is your father? Hello, lo fi gbọ́ bàbá ẹni. Àwọn sọ̀rọ̀ asọ̀bọ̀ sọ pé mi fẹ́ máa embarrass ní bàbá ẹ̀. Let me tell you this. This is going to be the last time to marry me tí mo máa wọ ilé yìí wá. Tó bá tó ẹ bá rẹ̀ mi lọ lé yìí. Kò jẹ́ sẹ́nu ọ̀dà mi. You walk, you go embarrass me. You come begging. You come crawling on your knees. Bàbá mi ẹ màmá mi. Tó bá ti já ọ̀kẹ́ tẹ́lẹ̀ ọjọ́. Stella. What? Kí ló ṣe láre tó ń ṣe bí wèrè bẹ́ẹ̀? Èmi ò mọ̀, ọ̀rọ̀ láre ò tẹ̀ ìjọba lójú. Like you're not bothered. Why? Kí ló expect? Ọ̀rẹ́, jẹ́ padà sórí ọ̀rọ̀. Hello. Ìyàwó mi àtọmọ mi. Mọ́mì Bídèmí. Níbo. Okay. Ìfẹ́ rẹ̀ ni a ṣe, ọ̀rọ̀ ẹni kò ní yẹ̀. Ìfẹ́ rẹ̀ ni a ṣe, ọ̀rọ̀ rẹ̀ ni kò ní yẹ̀. Daddy, Mommy rẹ̀ o. So Daddy lọ́lẹ̀ kitchen. Mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Aunty Stella. Irú èèyàn bíi tí wọ́n ṣọ́ wọn ni o. Wọ́n try gidi fún wa, gbogbo nǹkan tá à ń fẹ́ lọ fún wa. Ẹ má jẹ́ kí n parọ́ Toyin tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ Aunty Stella. Mi ì mọ bí tá máa wà lọ́jọ́ tó ní. Sincerely, I'm very grateful. Ọlọ́run a máa dúró tì wọ́n náà. Àmì sàn. A máa wà pẹ̀lú ẹ̀. Kò ní ṣubú dànù. Èmi kọ́ lè máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ rárá sá. Èmi kọ́. Dókítà yẹn. Tó bá jẹ́ ọpẹ́lọpẹ́ dókítà tó fún wa ní private apartment àti care. Tó fi tọ́jú wọn dáadáa. Níbi báyìí, wọ́n tún try, wọ́n tún fún wa ní gbogbo time. No, dókítà yẹn gbogbo nǹkan. A ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ not me sá. Dókítà, ẹ ṣe gidi gan. Ọlọ́run a máa ṣe iṣẹ́ tí yín. Kí ni wí fún ọ? Tí wọ́n wà òkè náà. Wọ́n rẹ̀ tí wọ́n wà òkè. But ó dá mi lójú pé tàbá rò patient mi ṣe. Wọ́n fojú yẹn yíyan dáadáa. Then what are we waiting for? Ẹni wọ́n yẹn pọ̀ nínú. No. Owó tó bá níye àbùkù kan. Ẹ bá mi pípí àwọn necessary things so that ẹ lè bẹ̀rẹ̀ operation tẹ̀fẹ́ ṣe. Nǹkan tí kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé tẹ bá ṣe operation yẹn ó máa fojú rí hàn. Iṣẹ́ ti wá yín 100%. Wọ́n ṣọ́ yín pé wọ́n ti fojú yín hàn dáadáa. Okay, then no problem.
Nǹkan kékeré lówó. Thank you, doctor. And another thing, Femi, mo ṣàkíyèsí pé mi ò rẹ́gbọ̀n bí bọ́lá ẹgbẹ́ wa. Níbo ni Bídèmí wà? Kí ni kí ló dé? Bídèmí ńkọ́? Daddy. Àǹtí Bídèmí ti kú, Daddy. Bídèmí ṣe kí ni? Ó ti kú. Mo ti fọ ara mi ṣe lámì báyìí. Tó bá yẹ pé mi ò lé àwọn bíbí kúrò lákàtà mi, bóyá irú nǹkan báyìí ò bá ti ṣẹlẹ̀. Àfikẹ́ lè dá tẹnu ká dáríjì mi o. Láàrin, ṣé o mọ ìyá tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi? No, but ẹ jọra yín bákan bákan náà ṣe àṣẹ relative ni wọn. Ẹ ṣé o mọ ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́? Ẹ ṣe ìdíjẹ́ mi ò ṣe ní mọ ìyá mi. Èmi tí mo jókòó yìí, báwo ni mo ṣe jẹ́? Hey, Daddy, is everything all right? Okay, for the sake of answering, Baba mi. I'm your father, abi? Láàrin. Torí nǹkan tí o mọ̀, I think it's high time láti jẹ́ kó mọ̀. Torí ìyá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi àti arábìnrin tó jókòó yìí, ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn méjèèjì. Wow. Oh yes, ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn méjèèjì. Ṣùgbọ́n sórí ẹni tí o pè níyẹ́ yìí, ó fi èrò gba ìbùkún lọ́wọ́ arábìnrin tó jókòó sẹ́gbẹ́ mi. Kò wá dúró níbẹ̀ nìkan. Ó ti ní ọkọ tẹ́lẹ̀ tó ti lóyún fún. Oyún tó níbẹ̀ ló gbé wá fẹ́ èmi. Ó gbé oyún wá sínú ilé mi ni. Oyún tó gbé wá yẹn ló fi bí ìwọ. Nítorí náà, ọmọ àlè ló jẹ́ nínú ilé iṣẹ́. Ẹni tí ó bímọ fún mi tó jẹ́ biological child mi, òun ni arábìnrin tó jókòó yìí. Òun ni mo fẹ́ nígbà èwe. Kó tó di pé arábìnrin ọ̀dàlẹ̀ tó jókòó yìí bá fi èrò gba ìbùkún lọ́wọ́ ẹ̀. All well and good. Larry, you are my son. Kò síbi tí fẹ́ tarí ẹ sí. Ṣùgbọ́n ìyẹ́ ẹ tó wà lórí ìjókòó yìí, ó ti gbàgbé ni. Ipe ọ̀tá fàsókè tó yí doborí. Tí ọba yóò bá rí, tọ̀run wà ń bẹ̀ tó ń wò. Look here, mi ò sọ pé ò lè ṣiṣẹ́ ilé iṣẹ́ mi. Ṣùgbọ́n my biological son, mo fi pé is high time. Àsìkò tọ́lọ́run sọ pé ó máa take over ilé iṣẹ́ dáàdì ẹ̀ ti tó. So ó máa bá ń sún sẹ́gbẹ̀ẹ́ fún. Mi ò sọ pé mo lé ẹ kó kàn sún kó take that position from you.
mo dẹ̀ believe pé as long as tó bá lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ there's no problem but tó bá feel otherwise then I'm very sorry to say you may take your leave. So sórí ọmọ tí ìwọ gbà síṣẹ́ tó ń dúnú o lè mọ̀ biological son ti tèmi ni mo dẹ̀ fẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún ẹ àti fún anybody tó bá ń gbọ́ wa nísìnyí wípé kì í ṣe agbára ènìyàn ló fi máa ń dé ipò bí kì í ṣe Ọlọ́run ipòkípò tẹ̀dá bá wà kó mọ̀ pé kì í ṣe agbára òun mo lè dógún mo lè dọ́gbọ̀n ta ló lówó tó mi ta ló jù mí lọ ta ló tó mi pàápàá irú mọ́tò wo ni mi ò gùn rí níbo ni mi ò travel dé bàbá mi ló ní island bàbá mi ló ní Lẹ́kì no kò sẹ́ni tó gbówó wá látọ̀run kò sẹ́ni tó ń bọ̀ nílé ayé tọ́lọ́run gbé lélẹ̀ lọ́wọ́ adélé ayé tán la lóhun gbogbo so bóyá tó bá kú òun bí àbí o tún lọ síbòmí àbó ṣì wà pẹ̀lú mi jẹ́ ká pẹ́ máa wálẹ̀ kì í ṣe bàbá mi lówó bàbá mi this bàbá mi that be humble ẹni la rí ẹni yìí ló rí kò sẹ́dá tó mọ̀lá you understand example kan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí but it's okay you are my son because àtijọ́ wà tipẹ́. No. Ìwọ ni máa bẹ̀ náà. Ọmọ ọkọ ti dé. That is my boy. That is my boy. How are you? No problem at all, sir. Larry, meet the new CEO, Daylight Nigeria Limited. Femi, sir. This is Larry. Me and my boy, need service. But find a place in your company to fix it up. He's still my son. Police, with your great love, I go you back lórí mi o. Ìrẹ́ni ìmọ́lẹ̀ tọmọlẹ̀ sọ́nà mi o. Ìwọ ló ní dédé àti dáradára. Ọ̀rẹ́ ni kò ní ẹ̀, ìfẹ́ ni àṣẹ. Ìfẹ́ rẹ̀ ni o. Ọ̀rẹ́ ni kò ní ẹ̀, ọ̀rẹ́ ni o. Ọ̀rẹ́